kú dídí àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ wò fọ́nrán yìí. àwọn tó ń gbé Ààrẹ Ọ̀nà Kakanfò ló gan fẹ́ bàbá àwọn tó ń gbé efiwé Sunday Igboho wọn ponú ni. olóyè Sunday Igboho bàbá dami májàsọlá ọmọ apàtẹ ìjọba mákòtà ọgbà láì Ọlọ́run tó fi lè búra fún Ọlọ́run lẹmí wo. ṣé ká máa sọ́ọ̀sì pé OPC fashion ti Ìbà Gani Adams ọ̀tá orí wọn ni wọ́n jẹ́ ni. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ kójọ gbogbo ohun tí ẹ bá ń bá mi rí sí ọ̀rọ̀ tí mo fẹ́ pẹ̀kẹ́lù yìí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. kí làwọn nǹkan tí ó yẹ ká gbọ́ àti gbọ́ kankan ọ̀dà ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ gbogbo ohun tí ẹ bá rí sí ẹ jẹ́ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. mo gbọ́ pé wọ́n ní wọ́n dènà de olóyè Sunday Igboho bàbá dami májàsọlá ọmọ apàtẹ ìjọba mákòtà ọgbà láì Ọlọ́run tó fi lè búra fún Ọlọ́run lẹmí wo. ọgbọ́n bá mi kí wọ́n dù báyìí ẹ bá ń lé àwọn tó nílẹ̀ wọ́n fún olúgbó ó fún olúodò ó fún olúomi ó fún ògbénúmọ̀ràn àwọ̀ afẹ́fẹ́ ó ṣe kí ni mo pè mo ló fún tí sójà bá dírẹ́sì lọ sógun ó yẹ kó mọ̀ pé fìlà máa sọ̀rọ̀ bàtà lè yọ ó lè gbọ̀gbẹ́ ṣùgbọ́n adélé actor kì í kú gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ohun tó dé kan sọ ń pa ẹ̀ ní negativity a ní ìdí ẹ̀ lásìkò yìí ẹni tí wọ́n pa òkú wọ́n tẹ̀ wá mú mọ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀ mú ẹ kì í ẹran bí ó rẹ̀ kọ́ wọ́n tẹ̀ wá ṣe pé wọ́n tẹ̀ wá dòyì ká òun kan náà pa ẹlòmíì náà pa ẹni tó bá dó ohun túfọ̀ ẹ̀ ló forí kù máa ṣiṣẹ́ rẹ lọ kò sí ní tí ó ṣe ọ́ àwọn kan ṣe báwọn rí ayé tó àwọn kan dá ṣùgbọ́n mi màá dàgbà màá dògbò màá dàgbà kàngẹ́kàngẹ́ ní tó sọ pé ikú mọ̀ bọ̀ kí sọ ilé ayé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sunkún lásìkò Ọlọ́run ẹ̀ máa rẹ́rìn sitin Al-Quran wallahi Jésù lolúwa knowledge is power. igbó òòṣà wọ́n gbàgbé ọ̀rẹ́ tí kọjá rẹ̀ o àwọn tó ń bọ̀ rìn àwọn ìdájú ogun ọ̀run tí ò wọn gbẹ́bẹ̀ ni. ẹ káàsán gbogbo ọmọ Nàìjíríà orúkọ tèmi ni Mofatu Simon Ayọ̀dèjì OPC fún Ọ̀ṣun state mo kí gbogbo ọmọ Yorùbá tí ó jẹ́ ọmọ ọkọ tí kì í ṣọmọ àlè torí kì í ṣe gbogbo àwọn ọmọ Yorùbá la jẹ́ ọmọ ọkọ ọmọ àlè mọ́ wà nínú ọmọ ọkọ nígbà mi lórí awuyewuye tí ń lọ ẹ mọ̀ pé ẹ̀dá ò ní wà kó mọ́ àárín ẹni tí ó jáde tí ó sọ pé ní báyìí ni òun tó bẹ́ẹ̀ Yorùbá sì dókò bàbá ẹlòmíì rí ló sọ pé kò sóko tó ti bàbá òun àwọn tó ń gbé Ààrẹ Ọ̀nà Kakanfò ló gan fẹ́ bàbá àwọn tó ń gbé efiwé Sunday Igboho wọn ponú ni wọn ya fọ́ fún gbónú ẹ̀dá ọmọ àlè Yorùbá sì làwọn torí pé ojú wọn ò fọ́ ẹ rí i pé fúngbà kan rí rárá bíi 2020 owó ọ̀kan ṣẹlẹ̀ tí wọ́n invite ọmọ Oòduà People Congress tọ́jọ́ ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ tí wọ́n dé invite Sunday Igboho tán wì wọ́n jọ mú wá sí prison gbà yẹn náà ní Ọ̀yọ́ abẹ́ àwọn yẹn tí wọ́n yóò fún gbàgbọ́ lọ́wọ́ rẹ̀ ń jafẹ́fẹ́ kó lọ́wọ́ tí ò jafẹ́fẹ́ ńgbà náà kó káwọn ọmọ rẹ̀ jáde torí wọ́n waste àwọn ọmọ rẹ̀ tó pọ̀ jù àwọn dẹ̀ lè sọ nígbà yí Arẹ́gbẹ́ nígbà yẹn so àwọn tó ń sọ̀rọ̀ wọ́n ń ja inú ni Ààrẹ Ọ̀nà Kakanfò tí iṣẹ́ tí wọn ò bá bẹ̀yàn tìyàtì ní máa ń rìn ẹ rí i pé ààrẹ ti jà fúnlẹ̀ Yorùbá tó ti pọ̀jù tó ti àìmọye ogun ló ti jà ṣèbí lórí pé ń jagun fúnlẹ̀ Yorùbá ni wọ́n fi lọ jù sájàlẹ̀ lọ́jọ́ sí ọmọ Yorùbá náà ló jù sájàlẹ̀ so èyí tó dẹ̀ ṣẹlẹ̀ kò sọ pé òun ò sí ìdí ogun wọ́n ti fi jà Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ ti pọ̀ mélòó lẹ́ẹ̀mí ẹ̀gùn tẹ̀lé ẹ̀mí yóò sì gùn ẹ̀ tó bá ní kẹ́mi ọmọdún yóò kàn dúkú ni ó ti lọ pé gbogbo àwọn ọba ní southwest wípé ẹ̀yin gómìnà ẹ̀ sáìn fóun ẹlẹ́yin lẹgbẹ́sẹ̀ fún ẹ̀fọ́n lọ́sùn lẹ́fà káwọn ọ̀bá yẹn lọ́mọdún àbí àlọ́mọdún èrò yàtọ̀ sí èrò ó yàtọ̀ sí èèyàn ó yàtọ̀ sí èrò Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́mọ tó bá jẹ́ tìyàn ni ọmọ tó ní ìjà lọ́dá kọ́ńtì ní ìkọ́wọ́ tó fẹ́ jagun ọmọ tó wà bẹ́ẹ̀ yàtọ̀ sí ti Nàìjíríà so kì í ṣe ẹtẹ́yàn lè wọn ò lè fi wéra wọn ṣùgbọ́n àwọn Yorùbá náà mọ̀ wọ́n mọ̀ ẹ sáré bàbá Sunday tó ní òun ni oníwèé ìwé ẹ̀kọ́ àbíkí ní ó pera rẹ̀ wọ́n ti nì ọmọ wà jẹ́ kán tí òun láti pa ọmọ jẹ́ kán tí òun láti pa rárá torí àti pa tí ò forí balẹ̀ fún lórí ni ló jẹ́ kí wọ́n mú sáà bá lẹ́sẹ̀sẹ̀ bàbá tó wà ní lọ́ní kọ́ máa bọ̀ ní Nàìjíríà padà ó ṣe kókó kọ́ńtì ìyà tó jẹ òun àti bàbá tíya wọn ò sí nínú sàwárù o èyí tó wọ́n jáde yí ọmọ gbèrè flẹ́gbà tí wọ́n ní ó bóde tó kàn jábọ́ ọmọ tó yẹ pé nígbà tí wọ́n mú tí wọ́n nà tí wọ́n jáwọ́ òlé àwọn tá a dáwọ́ fún ni pé kó tíráàmù kó Nàìjíríà nígbà tí ìdèbẹ̀ ìta ni ó lọ ṣe àti sọ́jọ́ èèyàn mímọ̀ ni ajá ní báwọ̀ èrè sùn ọwọ́ àtẹnu sọtí yẹn gbóyún mu ohun àti Ààrẹ Ọ̀nà Kakanfò wà ní ẹgbẹ́ kọ́mọ̀kú òjijì. ṣé ká máa sọ́ọ̀sì pé OPC fashion ti Ìbà Gani Adams ọ̀tá orí wọn ni wọ́n jẹ́ ni kí ló fa yìí lára kò sí tó burú jù ń bẹ báwo ni ẹ ṣe máa ní òun jà fún orírun òun ò fẹ́ jẹ́ kí wọ́n pa àwọn èèyàn òun tó yẹ pé kí a máa support kí gbogbo ayé máa rally around ẹ̀ ọmọ ń gbógun tì í ṣé ká máa sọ pé ọ̀tá orírun wa lẹ jẹ́ ni kí ló dé náà pàápàá gan náà náà torí pé bàbá wa Fẹ́mi Fáṣẹ̀hùn náà tí wọ́n dá OPC sílẹ̀
nígbà tí OPC ti bá Gani Adams kúrò láàrin wọn náà ogun náà ni Mushin mo dàgbà sí ọmọ Mushin mi ogun ìjà náà ní tó ń para wọn káàkiri ní ọjọ́ èní náà amọye nǹkan tí àwọn OPC ti bá Gani Adams tí wọ́n ń ṣe ojoojúmọ́ lọ́mọ máa rí wí mo máa lè unite lórí nǹkan kan torí ìfẹ́ owó torí ìfẹ́ èmi ni kán mọ̀ èmi ni mo fẹ́ jẹ́ lórúkọ kí ló dé òwò kí fọ́lọ̀ lọ́rùn náà kí ló ṣe ìrànwá gan náà pàápàá gan irú ìrànwọ́ lélẹ́yìí. ẹ wá jọ ẹ̀rọ ìfẹ́ gbẹ̀mọ́ òtún àjèrè mẹ́mọ́ òdua kí ló lóye Sunday Igboho ṣe fún àwọn OPC bá Gani Adams tó fi ń dogun tó fi ń dọ̀nà tó fi ń di èébú torí mi ò rí ibi tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tó ti bú ibà Gani Adams àti pé bo ni wọ́n ti rí ẹ̀rí pé olóyè Sunday Igboho sanwó fún ẹnìkan kí ló dé tó pété ìbá ti dó sórí òdodo báyìí ó ti di pé wọ́n ti gbówó fún wọn nìyẹn gbogbo èèyàn kọ́dà ló máa ń ṣe nǹkan torí owó àwọn kan máa ń ṣe nǹkan torí orí wọn kí ló dé náà kí ló ṣe ràn wá abirú ìrànwọ́ lélẹ́yìí bá ń torí Olódùmarè kí ló dé ojú ò kí ń tì yín ni bójú ò bá kí ń tì yín ó ń ti àwa àwọn ọ̀rẹ́ mi máa ní fi wọ́n sílẹ̀ Nàìjíríà jàre fún wọn lẹ́yìn Yorùbá jàre wọn ò wúlò fi wọ́n sílẹ̀ Ọlọ́run ti ṣàánú ìwọ bó tiẹ̀ lọ́wọ́ tí ń jẹun tí mo gà lásìkò fi wọ́n sílẹ̀ ṣùgbọ́n ọmọ ọkọ ò ní jẹ́ kí ìlú òun tú torí pé ọ ní ìlú ò ní jẹ́ kí ìlú òun tú kí ló ṣẹlẹ̀ pàápàá gan-an. wọ́n sọ̀rọ̀ pé ààrẹ ọ̀hún Kakanfò pípa àwọn ọmọ jáde wípé wọ́n sọ̀rọ̀ láti lè fi dìfẹ́ǹdì ọ̀gá wọn àti lórí ọ̀rọ̀ Sunday èmi fẹ́ sọ fún yín pé àwọn kan wọ́n sọ pé káàrẹ ní sọ̀rọ̀ káàrẹ báwọn èèyàn sọ̀rọ̀ ààrẹ ló ń ṣe bá ló ń ṣàkóso ṣẹ́rí ẹ̀yìn tí ẹ̀ sọ̀rọ̀ yìí ọ̀dàlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ yìí tí ó jẹ́ pé táìmù ilẹ̀ ṣe pé ààrẹ ẹ̀ sọ fún ààrẹ pé kọ́ bá wọn sọ̀rọ̀ mọ́lẹ̀ fẹ́ kó yẹ yí pé gbogbo àwọn tó jáde yẹn kò ṣe bímọ sí ààrẹ ọmọ pa ẹ̀ because ọ̀rọ̀ yẹn ti wáyé tipẹ́tipẹ́ nígbà tí àwọn amúgbó tó wà ní Germany tó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ààrẹ tó ń sọ̀rọ̀ sí ààrẹ tayín níbo lẹ́wà eléyìí tó pera ẹ̀ ní bàbá Èkìtì bàbá ọ̀nà ọ̀bọ̀n tó jẹ́ pé ìbà tó wọ Yorùbá nation pásítọ̀ ló pera ẹ̀ olùjìbìtì Yorùbá nation ló fi ra mọ́tò lẹ́yìn tó ra mọ́tò yẹn tó ṣe Yorùbá nation kò wá àdúgbò kan lọ́wọ́ ìgbà tí ó ṣe Yorùbá nation ìgbà tí yẹn ń pariwo tó ń fi ààrẹ ọmọ Kakanfò tó fi wọn tayín ẹ̀yin tí yẹn ń sọ fún ààrẹ ìsìn wípé kọ́kọ́ sọ̀rọ̀ àwọn ọmọ níbo lẹ́wà nígbà yẹn ó ń dùn wọ́n yín nígbà tí wọ́n yẹ ẹ̀yẹ sórí yẹn ẹni tí wọ́n bá ń bú bàbá ẹ̀ tí wọ́n bá sọ wípé ikú òun ti yà ó ń tẹ̀wọ́n gbọ̀ngàn tó ṣe ni ẹ̀yọ́ orúkọ tí èèyàn ń lò mọ wàhálà tí a rẹ ṣe mọ wàhálà tí a rẹ ṣe tó ní pé wọ́n bí orúkọ yẹn orúkọ tí wọ́n jíṣẹ́ di àpò tí wọ́n bí o láti bí over 35 years tí a rẹ ti bí òdìlé wọn wọ́n ti ní orúkọ èèyàn kọ́kọ́ máa jókòó ní kọ́mọ́dún rẹ̀ akọ̀tẹ̀ kámẹ́rà sí etí a rẹ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sí ààrẹ ọ̀nà Kakanfò ìkan tó bẹ̀rẹ̀ gbàgede òkòlù gbàgede ikùn gbàgede bíbí tó bẹ̀rẹ̀ ní gbàgede ìmọ̀ a jókòó sí ọ̀dọ̀ ẹ̀ níbẹ̀ yẹn wọ́n máa ṣe fídíò a máa sọ̀rọ̀ sí ààrẹ a máa bú ààrẹ a máa sọ oríṣiríṣi ẹ̀yin orí gbogbo yẹn ẹ̀sùn kọ̀ọ̀kan sí nígbà yẹn eléyìí àdókù DSS tó tí wọ́n gbé lọ sí Canada tó wà ní Canada tó bá fẹ́ ṣe program ti tiẹ̀ gbogbo ọ̀rọ̀ ti tiẹ̀ ààrẹ ọ̀nà Kakanfò ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ wọn fún yín wípé nìkan dẹ́gbẹ̀lẹ̀ abẹ́nìkan dá security outfit sílẹ̀ kò mú wàlẹ́ rárá kò sí kankan lọ́wọ́ ààrẹ kò sí kankan ààrẹ pẹ̀lú gbogbo yẹn ẹ̀ mọ iye tó jáde kó inú OPC Gani Adams ẹ̀ mọ iye ẹgbẹ́ OPC structure tani ni ẹ̀ mọ iye àwọn èèyàn tí wọ́n yọ tí wọ́n kúrò nínú ẹgbẹ́ OPC Gani Adams tí wọ́n kúrò tí wọ́n lọ fọ́ọ̀mù ẹgbẹ́ tiwọn ọjọ́ òlẹ̀ gbọ́ ìjà wa ni láyé lè gbọ́ ìjà wa tó lé kálukú tí ọ̀rẹ́ ogun ọmọdé kò lè ṣeré fún ọdún ní àwọn bàbá pẹ̀lú ibà tó bá jọ ń ṣe tó dẹ̀ dísáì lọ́kàrẹ̀ ẹgbẹ́ òun ṣe wọn àbóṣe aṣemáṣe ààrẹ bá wí gbogbo ẹgbẹ́ bá wí wọ́n sọ fún pé kan tó ṣe yóò dá tó dẹ̀ dísáì pé òun fẹ́ dá láyà rẹ̀ tó bá ti dá láyà rẹ̀ tí ò ká sí ààrẹ tí ò sọ ọkọ̀ nípa rẹ̀ láyà tí àwọn tó ń sọ̀rọ̀ kan nípa rẹ̀ pẹ̀lú ìtara náà sọ̀rọ̀ sí ààrẹ tí ẹni káàrẹ̀ dáwọn lónìí ààrẹ dáwọn lónìí sọ̀rọ̀ kan bọ́síwọ́ ó jáde oní oṣù wọ́kọ́sọ olóòfẹ́ Yorùbá nation ojúkúrò Yorùbá nation olóṣe politics wáyé dájú ní ABC kò sẹ́ni pẹ̀lú sọ ní ti nípa ìná tó bá ti wá ní olóòfẹ́ gbogbo lọ tó lé títí olóòwò gbogbo òun dẹ̀ sọ̀rọ̀ fáwọn èèyàn ti jẹ tó bá ń gbogbo ẹ̀ lọ mọ́ta sí àwọn ààrẹ rárá tó bá ní gbogbo ẹ̀ lọ kó dé lòdò irọ́ ẹ̀ fáwọn tó fẹ́ jẹ tó bá ti lè jẹ no problem yẹn ò ṣe problem ti tiwa bọ̀ tó bá ti ṣe nǹkan tó ṣe tán wàá máa sọ fún àwọn bloggers ẹ wípé kó máa sọ̀rọ̀ pé iṣẹ́ tó yẹ kí ààrẹ ṣe lò wọ́n ṣe wàá máa sọ fún àwọn èèyàn wọn máa fi ààrẹ máa tàn yín tẹ́ bá ń ṣe nǹkan tẹ́ ń ṣe tẹ́ ń parọ́ ní fáwọn tẹ́ parọ́ fún tẹ́ dárúkọ ààrẹ sì tẹ́ ìtàsí ààrẹ àwọn ọmọ ààrẹ ò ní sọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí wọ́n alẹ́ pẹ́pẹ́ tó jẹ́ pé àwọn ààrẹ ti bínú wípé tó lé tí wọ́n aláwọ̀ àwọn rífràn láti máa sọ̀rọ̀ sí ààrẹ bẹ́yẹn àwọn tí ò tó ẹ tó nulẹ̀ nínú ilé ààrẹ wọ́n máa jáde síta máa bẹ̀rẹ̀ sí máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí ààrẹ wọ́n máa fi ààrẹ tayín tó ààrẹ lè máa sọ fún wọn pé kó fún wọn lẹ̀ lórí làwọn pé kó wọn fi àwọn mékèwò ni tí wọ́n bá fáwọn mékèwò àwọn fẹ́ fi mékèwò ẹ fún wọn lẹ̀ wọ́n ti sọ tipẹ́tipẹ́ kó tó di fáwọn ẹgbẹ́ yẹn wọ́n wá rí vote wọn àwòrán àgbélé tí ó pọ̀ jù ní sọ́ọ̀tì lélẹ̀ kálukú bẹ̀rẹ̀ sí jáde wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àní fún wọn fọkùnrin lérí lórí platform ni pàtó lórí platform wọn ààrẹ tí wọ́n máa kọ́sọ̀ fún wọn pèpè àti láwọn ọmọ ìṣẹ́ báyìí àwọn adájọ́ nígbà ìgbẹ́lá ìlàsọ fún ààrẹ wípé ní wàlẹ́ ó ti tó dájẹ́ tí ó ní ìtura tipẹ́tipẹ́ tẹ́tẹ́ sọ fún abíkà máa ní sùúrù ẹ̀dẹ́ka àwọn ìṣọ̀rọ̀ because wọ́n bọ̀rọ̀ lẹ́yìn wọ́n jẹ́ nìyẹn because again tó wọ́n fọ́n lè wá sílẹ̀ fún àwọn leaders tí a jẹ́ ọmọ lábẹ́ ààrẹ wọ́n bá bá wa sọ̀rọ̀ wípé wọ́n fẹ́ hún wọn nígbà tí wọ́n fi gbogbo ọ̀gá jẹ́ lọ́dọ̀ yìí ó ti pọ̀jù ọ̀tá àmàlẹ́ lọ́wọ́ ọ̀gá ààrẹ máa sọ fún àwọn oníṣòwò ọ̀yọ́ ìdáhùn jẹ́ orí àdúgbò káfọ́lẹ̀ Yorùbá ni tó tí wọ́n bá bọ́ sí ń kó àwọn olè máa taka sí wọn ẹ̀fún wọn lẹ́jẹ́ kọ́sọ̀ nǹkan tí wọ́n sọ àwọn ẹ̀dẹ̀ ìwé fẹ́ bá orúkọ ìjẹ́ orúkọ ààrẹ dẹ̀rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ wa jẹ orúkọ ààrẹ ó ní ọ̀pọ̀lọpọ̀ wa lábí wọn ti àdàlẹ́ ni wọ́n dẹ̀ ìwé tí wọ́n fi sọ lójoojúmọ́ tí wọ́n fi ta sí ààrẹ tó ń ba orúkọ ààrẹ jẹ́ wọ́n fẹ́ ba orúkọ ẹ̀jẹ̀ wọ́n fẹ́ ba ìbò ọbẹ̀ wọn jẹ́ ìyẹn àwọn ọmọ ẹ̀fì ìdúró sọ pé nóò dísàgbà àwọn òdìbà tó bá ní wọ́n fẹ́ káàrẹ kan ti ẹ̀ bá wọn jà àbí kí ààrẹ gan wọ́n bá wọn àwọn rẹ́dì láti fèsì ìbáwí ààrẹ àwọn fẹ́ kọ gbogbo àwọn nǹkan tí àwọn pépù yìí ṣe àwọn fẹ́ kọ nípa gbogbo ẹ̀ ti pọ̀jù àwọn láìjẹ́ lísìn ní ẹ̀ta àwọn ẹgbẹ́ ẹ̀ fi jáde wọ́n bá jáde tán ẹ̀yin tẹ́ wá ní pé àwọn ẹgbẹ́ jáde ẹ̀ wá sọ̀rọ̀ pé ààrẹ àwọn ẹgbẹ́ ń sọ̀rọ̀ Sunday ló fi àbàrà kékeré ló fi ń banilá Sunday máa náwó blogger ni OPC structure wákọ̀ rẹpẹtẹ àwọn ọmọ tó ti sọ̀rọ̀ wọn tí wọ́n 2% OPC tó bá bẹ̀rẹ̀ sí jáde àwọn náà máa jáde máa sọ̀rọ̀ ní
social media dẹ̀ ṣe ó ti easy for everybody ẹnìkan lè máa halẹ̀ mẹ́yàn kan kálukú ní fóònù ẹ̀ lọ́wọ́ tó lè fi sọ̀rọ̀ tó yẹn àwọn ọmọ yẹn jáde lẹ́kọ̀ọ́ jáde everybody náà fi sọ̀rọ̀ wípé no ẹ má borúkọ yìí jẹ́ orúkọ yìí làwọn jẹ tẹ́lẹ̀ bá mọ ìtumọ̀ orúkọ yìí tí orúkọ yìí wà jọ lójú ó jọ àwọn lójú so gbogbo àwọn tí wọ́n parọ́ kiri tí wọ́n sóríṣiríṣi kò sí ìtọ́kọ̀ àgbẹ̀rù yẹn tẹ́ bá ti ṣe ẹgbẹ́ yín tàbí tẹ́ bá ní dòdò yín dòdò irọ́ yín fún àwọn tẹ́ ń gbé fún ẹ má ta sí àrẹ má sọ̀rọ̀ àrẹ tẹ́ bá kàn sí láti máa ta sí àrẹ a máa kàn sínú pẹ̀lú àjọ gbígbẹ́rin kaná a ní kúrò kò ní rẹ̀ wà pẹ̀lú sùwà tẹ́ bá ti ń ṣe àwọn àmà fún yín jẹ ẹ má ṣe ti yín kẹ́ máa fún wọn lówó ẹ̀yin ò ní fún wọn lówó ẹ má fún wọn lówó àwọn àrẹ ní àrẹ òní fẹ́ kọ́ ní owó gbogbo wa la máa dìde láti dìfẹ́ di orúkọ àrẹ wọn tí à ń jẹ òun nìyẹn a lè fi a lè jẹ́ kí wọ́n bàjẹ́ fún wa so àrẹ olóko ńlá ó bí ọmọ rẹpẹtẹ òní àrẹ ṣọ́ọ̀ṣọ̀ pọ̀ ọmọ ẹgbẹ́ pọ̀ ọmọ ogun pọ̀ tó tẹ́ ẹ má bìlí pé ẹ̀kọ́ máa dó síbi kan ẹ̀yin tẹ́ ẹ̀ jagunlé ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ kankan ẹ̀yin tẹ́ ẹ̀ nígbà tí àrẹ ṣe sọ́ọ̀bù níbo lẹ́wà kí ni èjì ẹ̀yọ èjì kúrò nínú ìgbà tí àrẹ ti bẹ̀rẹ̀ sí ṣe sọ́ọ̀bù so gbogbo lẹ́tẹ̀ sọ yẹn òkun àwọn akọ́ńtẹ̀ ti yín nìyẹn àjọ wà lẹ́nu ẹ̀ àjọ máa ń tóbi owó ni this time around social media kò sí fún yín social media wà fún everybody so ẹ̀ dẹ́ free láti sọ̀rọ̀ tó ní social media so bí bẹ́ẹ̀ ti jẹ́ nìyẹn mo rí àwọn ènìyàn kan tí wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ nípa ọ̀rọ̀ drone wípé tí àrẹ sọ̀rọ̀ nínú pálọ̀ wọn tí wípé tí Agbala Gabriel wá fún wọn tí àrẹ ṣàlàyé fún wọn wípé tó bá fẹ́ lọ sójú ogun tó bá fẹ́ lọ jagun bá ṣe gbé drone dání àrẹ òfin tó lè gbé drone dání ẹ̀rọ fídíò yẹn dáadáa torí ẹ̀yin òpònú tí ẹ wà tí ẹ̀ oní kọ́mẹ́ntì sọnù tí ẹ̀ ń kọ́mẹ́ntì àti jọ́ọ̀dì tí àjẹkù àwọn DSS tó gbé sórí platform àti kóyì tó ń sọ wípé ó wá lọ sí àwọn army tí wọ́n rescue àwọn ọmọ òsìẹ̀lì ó wá lọ gbé drone tí wọ́n gbé dání ó wá gbé síwájú ó wá sọ wípé Gani Adams drone rèé tí wọ́n gbé dání lọ sójú ogun ìwọ tó ní wọn lè gbé drone lọ sójú ogun òkè ṣe mọ́tà rẹ̀ sọ fún ẹnìyẹn àdé ó sọ wípé ẹ̀ lè gbé drone dání lọ sójú ogun ìmọ̀tà rẹ̀ sọ wípé nígbà tó bá jagun lọ́wọ́ ẹni tí tó bá rẹ̀ kọ́ ọdún mẹ́fà ṣe gbé drone lọ sójú ogun òkè ṣe tó wà máa fídíò nígbà tó ti dé tó ń lọ nígbà tó ti subsidi iṣẹ́ tó lọ ṣe níbẹ̀ tó bá subsidi tán lẹ́yìn ìgbà yẹn ló ṣe máa ṣó bó ṣe lọ síbẹ̀ bó ṣe wọbẹ̀ kì í ṣe nígbà tí ẹ ṣe lọ sínú gbó tó ní bó tẹ̀ jẹ́ pé òde nùgbó ọ̀nà bíkọ́sẹ̀ tó bá kẹ́kọ̀ọ́ tí ò farabalẹ̀ láti lè kẹ́kọ̀ọ́ kò lè máa bó ṣe máa ṣe ó kẹ́kọ̀ọ́ kankan olójáde ló ń lọ sínú gbó ó wá lọ sí títì express yẹn tó ní wúwo ẹ̀ báyìí tó ṣe ó wá lọ síbi kan tó gbé kíní gbogbo títì yẹn kó tí ò yọpọlọpọ èèyàn tẹ́ fún fi lọ ń ṣó yín ẹni tó ń scam yín tó ń lọ sí títì tó wá lọ síbi tí wọ́n gbé kíní tó ń ya Old Ọ̀yọ́ national park express ló wà gbogbo ibi tí ó bá wà gbogbo ọ̀nà yẹn òun ló wà òun ṣe inú gbó gbọ̀ngàn tó wá lọ sí main road tó wá ṣó yín kẹ́yìn náà lẹ́ẹ̀rí títì báyìí ṣé inú títì yẹn main road ní express yẹn ibẹ̀ yẹn ni àwọn agbésùnmọ̀ ibẹ̀ ni wọ́n wà ọ̀dẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín so ó wá lọ síbẹ̀ wọ́n ṣó Ọ̀yọ́ national park ìyẹn ló ṣòfin lẹ́tẹ̀ sọ́ọ̀sì wípé òun ló lọ sí Ọ̀yọ́ national park àní ẹ̀gọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀dẹ̀ lọ́pọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti ẹ̀pọ̀nú ẹ̀pọ̀ mọ́ ẹ̀kọ́ ẹ̀dẹ̀gbẹ̀nu so because ẹ̀ mọ́ra ọ̀dẹ̀ ní so ìkọ́ tá à sọ fún mi wípé Sunday ó sọ fọ́nlá rẹ̀ nínú pálọ̀ ẹ̀ ó lóun mọ́ bí tí àwọn agbésùnmọ̀ mi wà kí ló dé tí ò lọ bẹ̀ ṣé àwọn tí wọ́n ń rí màálù tí wọ́n ń ta màálù àwọn ẹni tí àwọn ẹni kìtàbà tí wọ́n lè sọ fún pẹ̀lú ọmú gbogbo ọlá láti ayé dáyé láti mọ̀ ìpé àwọn Fúlàní kò sí ìlú tí wọ́n sí gbogbo bí tó bá dẹ̀ wà wọ́n ti tó sáà ní ìlú àwọn ìsáàfù náà máa ń wà tábà fẹ́ lọ́ra màálù àlọ́bẹ̀ lọ́ra màálù ọ̀dẹ̀ iná lọ́bẹ̀ lọ́ra màálù ó lọ́bẹ̀ lọ́ra màálù àlọ́bẹ̀ lọ́ra wàrà àlọ́bẹ̀ lọ́ra ẹ̀kọ́kọ́ ìgbẹ́ màálù láti alẹ́ dáyé wọ́n ti máa lọ síbẹ̀ lọ́wàrà nǹkan táà sọ pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọn legitimately tí wọ́n ń ta màálù àwọn yẹn kọ́ lọ́wọ́ pé kó lọ́ máa dàlámù owó ló sọ wípé wọn bí tí àwọn tí wọ́n ń jí èèyàn gbé tí wọ́n wà ó lọ síbẹ̀ ó lọ sí títì wọ́n lọ sí sọ́ọ̀bù àwọn èèyàn tí wọ́n ṣe ó wá sọ pé ó lọ sínú igbó ẹwẹ́ anyway ẹ̀yẹ́ máa lọ nígbó tí inú igbó yín bá fẹ́ máa lọ ẹ máa lọ inú igbó ẹ̀ bá ọ̀nà tẹ́ lọ inú igbó títì inú igbó express tẹ́ lọ ẹ máa lọ sínú igbó yín ṣùgbọ́n táàsì kò bá ti tó àrẹ sọ pé àwọn ọ̀rẹ́ láti collaborate pẹ̀lú àwọn security so as security actors tó wà nílẹ̀ Yorùbá ní Nàìjíríà tó bá ti pè wọ́n ààrẹ máa jáde ààrẹ máa lọ ààrẹ lè máa ṣe kọ́kọ́ ṣe kọ́tà ní sọ wípé tó bá fẹ́ gbé drone wọlé ìkọ́ni tó bá ṣe máì tí ìgbé síta láì tí ìjẹ́ wípé o ti succeed ní operation tó lọ ṣe ìkọ́ tí ààrẹ sọ fún yín nìyẹn o lè gbé drone lọ láti fi defend ibi tí wọ́n wà ọdún wọn ní rí àwọn tí wọ́n rescue àwọn student wa àti àwọn teachers wọn tí wọ́n rescue wọn ṣé lágbà tí wọ́n ti ṣiṣẹ́ yẹn ẹgbọ́ tí wọ́n gbé drone tí wọ́n show drone yẹn wọ́n show ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n succeed tán tí wọ́n kó àwọn ọmọ yẹn jáde ó ní wọ́n tó wá ń ṣe àwọn fídíò yẹn lẹ́sẹ̀ máa fídíò wọn ṣe máa send pictures nǹkan tí wọ́n ààrẹ sọ fún yín nìyẹn ẹ má twist the story ẹ má twist the speech ààrẹ nǹkan tí ààrẹ sọ fún yín nìyẹn ẹ lórí ọ̀rọ̀ òṣìṣẹ́ ilẹ̀ yìí náà àwọn ọmọ tí wọ́n bá jáde àti rí àwọn ògbónú kan táwọn náà fi sọ káàkiri wọ́n wá gbé fọ́tò níbi tí Sunday tó ti lọ ya fọ́tò pẹ̀lú àwọn sójà kan wọ́n wá gbé sílẹ̀ pé wọ́n wá pariwo pé òun ló fún wọn ní information ayé àbúrò ẹ̀ náà tó ń sọ wípé àwọn fún wọn ní information wọ́n ṣe mú àwọn àánú yìí ti dàrú ẹ gbọ̀ngàn ọ̀pọ̀lọpọ̀ yìí ẹrù wípé Yorùbá gbọ̀ bẹ́yẹn ni Yorùbá gbọ̀ tí táyì bá gbọ̀ táyì bá gbónú àwọn ògbónú àwọn ọmọ táwọn ṣe ẹgbọ́n kan tí àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí ẹgbọ́n tí wọ́n sọ àwọn Navy àwọn Air Force àwọn Army gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí wọ́n sọ gbogbo bí wọ́n ṣe ṣiṣẹ́ níbo lẹ́tí tí wọ́n dábò Sunday bẹ̀ ẹgbọ̀n wọn máa ẹ̀yin tí kẹ́ máa gbà kẹ́ máa gba àràdà òní tí iṣẹ́ tẹ́lẹ̀ lẹ́ni bá ṣe kẹ́ máa attribute ẹ̀ sí ara yín kẹ́ máa sọ pé Sunday ló ṣe iṣẹ́ tí ò gbọ̀ngàn bẹ̀ bẹ́ẹ̀ náà ló parọ́ lórí ọ̀rọ̀ ti ìyàwó pẹ̀kẹ̀lẹ́bẹ̀sì tí wọ́n mú àbúrò pẹ̀kẹ̀lẹ́bẹ̀sì tí wọ́n mú àti ọmọ ẹ̀ bẹ́ẹ̀ náà ló sọ fún ẹ pé olóhùn àrẹ́sì wọn nígbà tí yẹn káàsì tán eléyìí sì kò lè sọ fún òun lọ́mọ́ torí wípé gbogbo àwọn tí wọ́n lọ wọ́n ti sọ fídíò wọ́n ṣàlàyé bí wọ́n ṣe mú àwọn ọmọ yẹn àti bí àwọn pípẹ́ ṣe wà níbẹ̀ kò lè sọ bẹ́ẹ̀ mọ́ ó wá ń sọ fún yín ó wá ń ta irọ́ fún yín kiri pé òun lòun fún wọn ní information bí wọ́n ṣe mú wọn ó yín ti dà ẹ ṣáà gbé explanation àwọn sójà ẹ̀gbọ́n nǹkan tí wọ́n sọ bí wọ́n ṣe àrẹ ọjọ́ tí wọ́n ti lọ síbẹ̀ tí wọ́n ti lọ kidnap àwọn ọmọ yìí ọjọ́ kejì ni wọ́n ti announce pé wọ́n arrest àwọn bíi mẹ́fà nínú àwọn pípẹ́ yẹn ìyẹn ni àwọn yẹn ń sọ wọ́n fi negotiate pẹ̀lú Mákindé wípé ẹ̀gbọ́n Mákindé wípé kí wọ́n release àwọn yẹn then àwọn máa release àwọn èèyàn wa tí wọ́n mú nígbà yẹn àwọn yẹn ní àwọn sójà àtàwọn ọlọ́pàá ṣẹlẹ̀ lórí tí wọ́n lọ arrest àwọn family wọn tí wọ́n dẹ̀ bá ń sẹ̀ǹgẹ̀ sí àwọn kidnappers àwọn bandits wípé ẹ wá tí ẹ bá sọ pé nǹkan gbọdọ̀ ṣe àwọn ọmọ wa tó wà níbẹ̀ yẹn then tí bá ti ṣe wọn family yìí láti arrest a máa mẹ́sọ̀ wípé àpá wọn so according to the report tí àwọn sójà tí wọ́n fún wa àtàwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n fún wa nǹkan tí wọ́n sọ nìyẹn níbo ni orúkọ Sunday níbo ló ti jáde níbo ni orúkọ etí ẹkùn àbágbárí ẹkùn àbí fúru ẹkùn tẹ̀lé dásílẹ̀ kí níbo ló ti jáde kó jáde kò sí kọ̀ọ̀kan bẹ̀ láì mọ̀ sọ pé ẹ̀dá security olódà security àfi sílẹ̀ kó jẹ́ kí ayé kó jẹ́ kó bá dùn ẹgbẹ́ kọ̀ rẹpẹtẹ níbo náà adé ọ̀ká kàbò níbi tí wọ́n wà generous dé níbi tí wọ́n kó àwọn èèyàn mọ́ra dé
wọ́n sọ fún nígbà tí wọ́n àrẹ ti jáde ọ̀kan of Yorùbá náà onímọ̀ ní sọ wípé àwọn òdìdá iṣẹ́ ìṣe kẹ́kẹ́ ọ̀kan of Yorùbá náà gbogbo ẹgbẹ́ jagunjagun tó wà nílẹ̀ Yorùbá wọ́n ní kí gbogbo wọn wá wọ́n dẹ̀ kó ẹgbẹ́ ìjọ pẹ̀lú bàbá Jimoh Ali kọ́lọ́ fún ọ̀nkẹ́ wọn wọ́n dẹ̀ kẹ́gbẹ́ ìjọ 14 different organizations òun ló wà ní SSG South West Security Stakeholders Group tí àrẹ́dẹ̀ jẹ́ olórí fún nígbà tá àrẹ òbí nù àrẹ́dẹ̀ nínú 14 yẹn ẹyọ kọ pé òun lè ta àrẹ́bẹ̀ bí jésù OPC Gani Adams tàbí ìdókù àrẹ òbí nù wọn ìwé ẹkùn ìrúrọ́ kó ṣẹ̀gbẹ́ jáde ìyẹn àrẹ òbí nù kí àrẹ òbí nù kí ló wà nínú ẹgbẹ́ tó bá dé bẹ́lẹ̀ àbúdá kò sílẹ̀ it's none of our business àrẹ òbí wọn má dàgbọ́ pápẹ́lá sílẹ̀ ṣùgbọ́n tó bá ti ń ṣe fún jẹ má dàrú àrẹ má fún àwọn bloggers ní owó láti máa tánìṣì méjì àrẹ láti máa blackmail àrẹ ìyẹn láàrẹ òfẹ́ ìyẹn làwọn ọmọ ẹgbẹ́ òun làwọn ọ̀fẹ́ ìyẹn làwọn sọ wípé this time around táàrẹ máa bá wàjà wọ́n bá wàjà abẹ́ wọn àrẹ dẹ̀ máa foríjì wa ṣùgbọ́n this time around afẹ́kọ̀ọ́ àdèmàkọ̀ délẹ̀ ní ẹ bá kọ̀ntínú láti máa ba orúkọ àrẹ jẹ́ láti máa fún àwọn blọ́gà tó ẹwọ lórí burúkú eléyìí tó jẹun pé òun ọmọ wọ̀ tó sọ wípé àrẹ wàrẹ wọ aṣọ obìnrin wọn aṣọ obìnrin jáde ní ọ̀wọ̀ wèrè ní kọ̀kọ́ yẹn tẹ bá wo dáadáa àwọn ẹni sọ̀rọ̀ náà nípa ẹ̀ tó o lè ní tó o bẹ̀rẹ̀ sí kọ́ tó máa lójú nípa tó ń lólè tí wọ́n Sunday pẹ́pẹ́pẹ́ tó ẹgbà tó wà nínú ọ́fíìsì ẹ ṣáà bí kọ́sítọ́rì yẹn náà àwọn ọmọ ẹ náà ti àtiwọ́ àtàwọn tẹ dá sílẹ̀ nípa tẹwà sóhun tẹwà bá wọn ní báàgì lẹ̀ ń jágbà owó lẹ̀ ń jágbà lọ́wọ́ àwọn èèyàn tó báwo ni ẹ tó bá jẹ́ olè tó wà ní ọ̀wọ̀ tó yẹ pé olè pẹ́pẹ́ kírímìnà ní ọ̀wọ̀ báwo ni ìwà tiẹ̀ báwo lọ́rọ̀ yóò ṣe ní dọ́gba ọ̀rọ̀ yìí máa dọ́gba náà ìyẹn wá jáde sọ pé àrẹ wọṣọ obìnrin níbo ló wà nígbà yẹn níbo wà ní èjì ẹ nígbà yẹn tó fi ń sọ gbogbo nǹkan tó ń sọ yìí tó gbogbo yẹn lọ́sọ̀ alábùnú yẹn yẹn ò jẹ́ nǹkan fún rẹ̀ kò mú fún arábùn ṣe ìkọ́ àkọsí ọkàn bẹ́ẹ̀ parẹ́ lóbìnrin bẹ́ẹ̀ láàrẹ̀ wọ́sọ̀bìnrin bẹ́ẹ̀ láàrẹ̀ ṣe pàdé lẹ́sàdá problem gbèsè ilé ayé nìyẹn gbogbo alámọ̀ yìí wípé onírọ̀ ni ẹ máa ń wá ọ̀nà láti bá yìí orúkọ jẹ́ ni ọjọ́ tí ìyàn bá dẹ̀jẹ̀ fún láti máa ba ìyàn orúkọ jẹ́ ọjọ́ láti máa bá ìjẹ́ ọjọ́ ìyàn máa ba onítọ̀ jẹ́ tó máa bá kọlẹ̀ tó ẹ máa jẹ ilé lọ tó bá wù yín ẹ dákẹ́ tó bá wù yín má dákẹ́ ẹ kọ́ntínú ẹ máa sọ̀rọ̀ kò ní sún yín kò lẹ́ nírí àwọn náà àti gbogbo ẹ̀rí kan náà ẹ ṣe. Májàsọ́lá kò ṣe é bínú sí máa bá a jà o Àdìsá ọ̀gọ̀ máa bá a bínú o torí ẹni Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ èjú bá jà o ẹni Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ èjú bá jà o má bá jà o má bá bínú rárá má bá jà o Ìgbòho ò ṣe bá bínú má bá jà o torí tó bá bá jà wàá kàn bínú Ọlọ́run ni o má bá bínú máa bá a jà ọmọ ládé máa bá a bínú ẹni Ọlọ́run tí wà lẹ́yìn rẹ̀ èjú bá a jà o torí Ọlọ́run wà lẹ́yìn Ìgbòho ni o èjú bá a jà o. ẹ kú ojúmọ́ ìní ọjọ́ ajé kájé ó wọlé wa kájé ó tọ̀ wá wá gbogbo ìrìn tá máa rìn lénìí àníràn ní fẹsẹ̀ sí ìbànújẹ́ ayé ó kéré ó tóbi kò ní wọlé wa ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o ìkọ́kọ̀ yìí kójò lọ́nà agara ìdá Olódùmarè láṣẹ Olódùmarè láṣẹ ẹni tó láyé àti ọ̀run pẹ̀lú agbára ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ òní gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀ ní ṣubú darí ayé yín nù àgbàrá kì í fò kòtò ire ayé wa ò ní fò wárú ẹ gbà bẹ́ẹ̀ látòrí ìtẹ́mímọ́ Olódùmarè ló ti jáde wá mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú àjìn ọ̀gànjọ́ òru ni Yorùbá máa pè ní àjìn Yorùbá máa pè nínú ọ̀rọ̀ wọn o àwọn ọmọ àlékàn fẹ́ máa dà wá lórí irú ni ẹ kú àjìn mi ò ní wá yín tì ẹ̀yin náà ò ní wá mi tì ẹ ní parẹ́ máyé èmi náà ò ní parẹ́ máyé láṣẹ Olódùmarè ohun táwọn yóò tẹ̀ wá lọ́wọ́ ìbànújẹ́ ayé ò ní kàn wá mo kí yín lórúkọ bàbá Prọfẹsọ Bánjí Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá dáadáa mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà à ń jù wọn lọ ṣe é wí lẹ́jọ́ ìjà ìlara kì í tọ́bọ̀rọ̀ ẹni tó ń tì sínú bó ti ń tira rẹ̀ sójú ọ̀nà eégún burúkú abitapoli lẹ́yìn àjọ̀nú aborílẹ̀gbèdè adarabo yín ojú òní tì yín o iná ayé òní jó yín iná ọmọ òní jó yín ẹ dákun ẹ dábọ̀ ẹ bá mi share program yìí kẹ́ tó bá mi invite àwọn èèyàn wá ẹ tún gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ẹ má bínú ẹ̀yin àgbàlẹ́ni tí náà ò bá tán láṣọ tí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tẹ́lẹ̀ kánà àgbáwò lẹ́sẹ̀ sọ tá a bá ní ká dákẹ́ tabala agégi lórí abagégi lórí tá a bá dákẹ́ sà tí igi yẹn bá tún gbóòórùn omi sà ẹ̀yin àgbà ní kó tún máa sọ is better ká kúkú fa igi tú ṣé ẹ̀ ń gbọ́ mi sà ká fa igi yẹn tú àwa náà ti mọ̀ iwájú lọ́lọ́kọ̀ ń wà wá lọ ká kúkú fa igi yẹn tú pátápátá tí ẹni tí Gani ò bá dẹ̀yìn lẹ́yìn Sunday Igboho tàbí tí ò bá dẹ̀yìn lẹ́yìn Yorùbá tí Gani ò bá ẹ má bínú ẹjọ́ ẹ má pè mí direct ẹjọ́ mo fi yọ́nà lọ́dún ẹjọ́ ẹ má pè direct tẹ bá ti fẹ́ bá bàbá Èkìtì sọ̀rọ̀ ẹ pè lórí WhatsApp gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ property mi ní Yorùbá property wa ní Yorùbá gbogbo ojúlówó ọmọ ọkọ kóòtù òjíire we must stand this time around I want to speak like American to do everything to defend the Yorùbá land gbogbo tó bá wà nípa wa àti agbára wa
àwọn kan jáde lánàá wọ́n ní ọpẹ́ ní fọlọ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ọmọ wọn ni àwọn dìdìrín bẹ́ẹ̀ yàn kan bá tó wípé òun fẹ́ bá ilẹ̀ Yorùbá jẹ́ we must stand this time around to say no because we don't have another home the only home we have is our land Yorùbá land ẹ má rí mi gẹ́gẹ́ bí aláṣejù ó ti pẹ́tẹ́ ti ń ṣe mo sọ pé mo ń sọ̀rọ̀ kan lánàá mo ní ẹni tọ́lọ́run bàbá mi tó bá ti rán níṣẹ́ kò ṣeé bájà kò ṣeé bínú sí mo ní ẹni tẹ́ bá ti rí súrà àkàndá tọ́lọ́run máa da special ẹ má bàjá torí tẹ́ bá ti ń bá irú ẹni bẹ́ẹ̀ jà onítọ̀hún bí bàtọ́ onítọ̀hún wá ìbínú Ọlọ́run ni tọ́lọ́run bá dẹ̀ fẹ́ bá àyàn tọ́lọ́run bá fẹ́ kojú ìjà sí ìyàn tọ́lọ́run bá fẹ́ bá àyàn wí á gba ìwà lọ́wọ́ ẹ̀ àwa máa kọlu Ọlọ́run àròkè tó da ló ń ṣe ní ìgbà tí Gani ti bẹ̀rẹ̀ sí kọlu Ọlọ́run lára Sunday Igboho ní àwọn ohun tó ṣe ní ìkọ̀kọ̀ tí ń tú síta mo tún kọ́ àṣírí ẹ̀wà rẹpẹtẹ ni o jẹ́jẹ́ ìjẹ́jẹ́ mi ni máa jókòó tá a pè ní bẹ́ẹ̀ bá Èkìtì ẹ wá gbọ́ mo dẹ̀ ń sọ fún àwọn ọmọ kóòtù òjíire ilé ayé tá a wà lóde òní ilé ayé tó kún fún ọgbọ́n ni ilé ayé tó tẹ́ pé gbogbo tó wà láyìíká wa ká máa fi kọ́gbọ́n ilé ayé tó tẹ́ pé gbogbo tó yí wa pátápátá ọgbọ́n ni mo ní mo wá bẹ̀ ẹ̀yin ọmọ kóòtù òjíire tẹ́ jẹ́ òríjìnà tẹ́ jẹ́ ojúlówó ọmọ ẹ jẹ́ àjọ fi ohun tó ṣẹlẹ̀ sí Gani Adams yìí mi sí arábìnrin ààrẹ Gani Adams ẹ jẹ́ àjọ fi kọ́gbọ́n ká fi ṣẹ̀kọ́kọ́ pé bá a bá lé ní bá ò bá bá ní pé ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́ pé ẹni Ọlọ́run bá ti rán níṣẹ́ káyé lára ẹ̀ Ọlọ́run yẹ kó ní ìlara ó lákọ lábo àbí bẹ́ẹ̀ kọ́ mo ní ẹ jẹ́ ká fi kọ́gbọ́n lára àkàndá èèyàn tọ́lọ́run bá mi bá dá tọ́lọ́run bá mi rán níṣẹ́ tó sàlẹ̀ sà ṣe ló yẹ ká jèrè Ọlọ́run lára wọn kò yẹ ká rí ìṣubú látara wọn èyí ní tajà tẹran náà jáde síta tó kọ́ dẹ́mu Gani Adams torí pé ó ti kọsẹ̀ lára Sunday Igboho ni torí ó ti kọsẹ̀ lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ó ti kọsẹ̀ lára ọba ilẹ̀ Yorùbá ó kọsẹ̀ ní ilẹ̀ Yorùbá fún ara wọn ká tó máa bọ̀rọ̀ Gani bọ̀ lára tó bí Gani inú òun náà ní ìlú ẹkùn security network tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ látọwọ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ yín ni very humble mo lè sọ pé last born of Yorùbá land kò sẹ́ni tí ò lè dọ̀bálẹ̀ fún ohun tó ń bí wọn nú nìyẹn ìlú ẹkùn security network information kan lọ́dọ̀ mi pé àwọn kan ti fẹ́ máa ṣe ayédèrú wọ́n pera wọn ní ìlú ẹkùn àwọn ní commander ẹ jọ̀ọ́ torí Ọlọ́run we must not miss this opportunity we must not allow this OPC Gani Adams torí lára tó ń fọ́nà ọ̀gá wọn lórí ni lára tó gbóòórùn lójú ọ̀gá wọn ni lára tí ò jẹ́ kí àwọn ọmọ Gani gan onísìnmi the ọ̀dàlẹ̀ people's confusions má pe àwọn nọ́mbà kan síta ìjọ àwọn nọ́mbà àwọn kọ̀mándà wáyé bí ènìyàn kan bá pera rẹ̀ ní kọ̀mándà tí nọ́mbà tí mo fẹ́ pè yóò bá ti bá mú òfo lonítọ̀hún òfo ni àwọn òdẹ̀ nígbà kátà epo sí aṣọ àlà ìlú ẹkùn torí pé àwọn ò rẹ́dì láti ṣe wọ́n dẹ̀ fẹ́ dí ẹni tó ń ṣe lọ́wọ́ àwọn ò ní kankan láti ṣe ẹni tó tún ṣe wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ wọ́n wá rí wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ ti gba ìlú ẹkùn tán wọ́n wá ń wá ọ̀nà to damage ìlú ẹkùn and me and you as a authentic and original Yorubas we must not allow them to succeed we must use everything tó wà nípa wa to defend ìlú ẹkùn tẹ́ bá ti kó fèrè wọn bẹ́ẹ̀ ládùúgbò yín tẹ́ pẹ̀lú àwọn ní kọ̀mándà ìlú ẹkùn tàbí tẹ́ ní ká lọ mú owó fọ́ọ̀mù wá tàbí tẹ́ ní ká lọ mú owó gbẹ́wọ́ mú òkòkò bàbá ṣàsùn wọ́n fẹ́ jà yín lólè ni àwọn nọ́mbà tí máa pè síta yẹn jọ ẹ bá mi pe nọ́mbà yẹn ẹ bá mi pa àwọn nọ́mbà yẹn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Èkìtì kété kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété ngbà ń àwa àtìrí kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété Gani Adams dìde ó lóun fẹ́ dọ̀nà Yorùbá rú kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété ṣó yẹ ká gbà fún Gani kó túbọ̀ wá lọ́wọ́ Fúlàní ẹ yẹ bẹ́ẹ̀ o kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété wọn ẹgbà kí ìrù ẹkùn kó ríṣẹ́ náà ṣe ṣó yẹ ká gbà fún rárá kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété ẹ má bínú kó omi crack àwọn kan ní kí n máa ń lá oyin ẹjọ́ nira yìí àfi bá wọn tẹ̀ fi ṣe mí ni èmi gan mọ̀ kàn fẹjọ́ ṣe mí wọ́n fi ṣe mí they do what to do me oh God wọ́n fẹjọ́ ṣe mí òyìnbó pọ̀ mo ti sọ fún yín pé over graduate lèmi òyìnbó pọ̀ Èkìtì state command
and twice nọ́mbà méjì méjì ní state kọ̀ọ̀kan ni ẹ pè wọ́n lórí WhatsApp èyí ni ẹni tí ẹ bá lè pè wọ́n lórí WhatsApp ẹ pè wọ́n lórí direct ẹ gbọ́ sà state báyìí báyìí ni mo ti wá àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó fọ́ọ̀mù àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó igbá àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó kòkó bàbá aṣáṣùn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbà káwọn ọmọ OPC Gani kan da ọ̀nà warú orí ọ̀fẹ́ kata nílé lẹ́yìn we the Yorùbá we must not miss this opportunity Ekiti state n tó máa jẹ́ kí n mú +2 ní pé foreign number ló ń tó ń lo lóun ti tẹ̀ +22 95 97 01 788 lẹ́ẹ̀kan sí commander Ekiti +22 959 701 788 second number is 080 62 14 332 that is Ekiti lẹ́ẹ̀kan sí o is 080 62 14 33 32 nọ́mbà commander Èkó ẹ ṣe dáadáa pé wọ́n pé ẹ gbọ́ sà nǹkan báyìí tó bá ti kúrò ní nọ́mbà tẹ́mi ń pè fún yín yìí bẹ́ẹ̀ èèyàn kan bá tẹ̀lé nọ́mbà fún yín tàbí tó pè yín òfin olè ló ń tọ̀ fẹ́ jà lára àwọn ọmọ Gani tó dà síta ni 070 32 18 97 86 070 18 97 86 090 75 55 05 54 lẹ́ẹ̀kan sí 090 75 55 mo ti wà ní Ogun State ẹ̀yin ọmọ Ogun iṣẹ́ yá iṣẹ́ mà yá o láti ṣe gbogbo ọmọ Ogun iṣẹ́ yá iṣẹ́ yá iṣẹ́ yá iṣẹ́ mà yá o láti ṣe Ogun State 080 55 83 51 14 lẹ́ẹ̀kan sí 080 55 83 51 14 second number is 080 38 54 83 51 Oyo State is 080 84 9065 second number is 081 68 24 25 23 Kogi State is 081 61 10 93 31 second number is 080 55 56 is 09 88 Osun is 070 31 30 40 14 second number is 081 is 080 sorry is 080 59 84 57 33 Ondo is 081 27 34 14 24 second number is 070 31 36 78 13 Kwara State is 080 65 52 45 23 second number is 070 33 27 43 92 border tẹ́tí gbọ́ mi +22 969 17 55 8 second number is 087 69 52 09 03 àwọn nọ́mbà tẹ́ máa pè ní ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó gbá yín á dára fún wa ojú òní tiwa mo ní ẹ má lára ẹni tọ́lọ́run ọba mi bá ti pè tọ́lọ́run ọba mi yọ́nú sí mo ní ẹ jẹ́ ká fi ìwà ó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká fi ṣe àríkọ́gbọ́n kákẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ ká fi láìpù Gani Adams ká fi kẹ́kọ̀ọ́ pé tí Gani ò bá ṣe ìlara Sunday Igboho bóyá kò bá má bàrà níbi tó bàrà lénìí lójoojúmọ́ làṣírí ń tú lójoojúmọ́ lòjò ẹlẹ́yà Gani ló ń rọ̀ bí òjò lójoojúmọ́ ní bàbá Èkìtì yín gba message about Gani òun lẹ́ ń wò yìí márùn ló ti wà lọ́wọ́ mi bá a bá lè play gbogbo ẹ̀tàn lénìí màá tún play ẹ̀ lọ́sàn-án màá tún play ẹ̀ lọ́la. ṣé nípa dé owó
ṣé bóun lẹ ṣe mọ Gani kí lẹ lè sọ nípa Gani Adams. ọ̀rọ̀ Gani Adams àwọn náà jẹ́ lára àwọn kan tí a jẹ́ mẹ́mbà rẹ̀ tẹ́lẹ̀ èmi jẹ́ lára mẹ́mbà rẹ̀ tẹ́lẹ̀. ok. bẹ́ẹ̀ mo sì jẹ́ ọmọ Ṣómólú local government. ok. ní ọ̀dà Abdulrasaq Arógundádé. ní ọ̀dà Abdulrasaq Arógundádé tó wà ní New Era now. tó wà ní New Era now. ẹ kà síwájú. ẹ ṣeun bàbá. ṣe rí Gani nípa ìjà òwò tí bàbá yẹn ṣàlàyé fún yín ní jẹta. ẹ jẹ́ kọ́kọ́ béèrè kankan lọ́wọ́ yín sà ṣé lóòótọ́ ni Gani ò lè yìnbọn. Gani ò lè yìnbọn. ó yá ẹ bẹ̀rẹ̀. Gani ọmọ títí ga wà. olórí ogun lẹ Yorùbá máa lẹ ń sọ̀rọ̀ sí i. nínú iṣẹ́ ológun wọn kì í nà pàṣẹ pé gbà báyìí wọn máa jù sí ẹni. ok. oṣù gbọ́dọ̀ wọn. ẹ lè jọ pàṣẹ kàlíkù wọn. ṣé wọ́n yí níbi ìjà ọ̀wọ̀ yẹn. ok. ọjọ́ yẹn a lọ sí Ògbó Bọ́lágì àti ó wà ní Adamasingba stadium ó dàbí ní Ìbàdàn. so bọ́tà kò ní Adamasingba ìtìwọ̀dà ayé wájú ni o bọ́tà kò ní Adamasingba làbí ń lọ sọ́wọ́ àbàbà ló fẹ́ di ayé gíga kókó. kí lẹ fẹ́ lọ sí lọ́wọ́ tẹ́lẹ̀. Ọlọ́run fẹ́ lọ. nẹ́tíwọ̀kì. hello sir. hello. kí lẹ lọ sí lọ́wọ́. àwọn lọ arígídí àkókò náà fi gba àwọ̀ kọjá. ok. ilé epo tó wà nítòsí kọ́lájọba àwọ̀ ẹ̀la kéréko. ok. ìgbà yẹn wọ́n ń ja ìjà ọlọ́badé ní Ọ̀wọ̀. so bá a ti yá sí wọn láàrin nìyẹn àwọn kọ́lájọ òsì níwájú àwọn sójà lẹ́yìn wọ́n fọwọ́ sáàrin. ok. so ìjájọ́ yẹn pẹ́ẹ́rẹ́ gùtà ó lágbára gan. lóòótọ́ àtòdodo tí ọba sí pé Abdulrasaq Arógundádé adédìkìtì bẹ̀rẹ̀mọ̀ sùn létígbò gbólógbó ọ̀tẹ́fà wọ́n pọ̀ láwọn àwọn tó jẹ́ security Gani àwọn tó gbé Gani escape níjọ́ yẹn ni àwọn tó mú dárúkọ yẹn tí ọba sí àwọn yẹn wọ́n ti gbọ́ Gani. ó dàbí pé ẹni Gani ń sunkún bí ọmọ kékeré. kò tí Gani ń sunkún bí ọmọ kékeré ni ẹni tó lòun akọni tó sọ̀rọ̀ wọ́n pa òun lẹ́rìí tí Gani ó lè jáde kó sọ bóun ṣe sunkún jọ yẹn àbóun ṣe délé jọ yẹn àbóun ṣe ẹ̀sìn òun jọ yẹn. àìmọye ẹbí sọ̀kò àwọn tó escape Gani nínú kóòtù jọ yẹn Gani sọ wọ́n jọ lálẹ́ nìyí bí Arógundádé bẹ́ẹ̀ lọ. ẹnì kan bá ní pé èèyàn mẹ́rin ò da èèyàn márùn ò da ẹni kó ṣèkà rẹ̀ wò. bẹ́ẹ̀ni. bàbá Kàfí ìgbà tí bàbá Kàfí kú ó lè wọ́n sí bàbá Kàfí. alákàá nìbàdàn ó lè wọ́n sí bàbá Kàfí ó lè wọ́n sí bàbá Kàfí. wọn á tẹ̀ gbọ́ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ náà ni. ṣùgbọ́n àwọn náà bá. bọ̀dá múdà ṣíwájú ni pé òun náà jẹ́ gbákejì Gani tẹ̀tẹ̀lẹ̀ ẹ̀wọ̀n bí sọ́jí yẹ lọ́sẹ̀ tí Gani ṣe fún. he did nothing. Gani musa bẹ́ẹ̀ kọ́mọ́lì lọ súnmọ́ Abdulrasaq Arógundádé àti Big Fish tó musa bẹ́ẹ̀ odi oníyànjú náà kẹ́ni yẹn tó dé ìyàwó ẹ̀kú ọmọ ẹ̀kú. kí ni Gani ṣe fún. bàbá kan wà ní musimba yẹn alájí nígbà wọn gbọ́ ọgbà báyìí náà kí ni àwọn ṣe fún wọn kò sẹ́kẹ́ fún gbogbo àwọn tí Gani tẹ̀ tó fi dìde Gani padà dà wọ́n nù bí epo ẹ̀gúsí ni. Arógundádé kí wọ́n bá wọn ti jára wọn lẹ́yìn kó lẹ́yìn nígbà tí ọ̀rọ̀ owó òdòdó là ṣẹlẹ̀ wọ́n fẹ́ sọ àwọn ẹ̀nà ìdíje ni. ok nígbà tí Gani tí ó ń sọ pé tó dàbí pé inú sẹ́ẹ̀tì ni ogun wọn ni Gani jà tó síwájú ogun ní kó dàbí kó wá sọ tèmi kò wọ́n síwájú ogun ni. gbogbo ogun sẹ́kẹ́ Gani ó sì mẹ́rin àti Gani wà mẹ́rin musin Gani ó sì mẹ́rin àti Gani wà mẹ́rin ìdáàbà Gani ó sì mẹ́rin Gani wà mẹ́rin. Gani ó kú bẹ́ẹ̀ Gani kì í jáde ìdá ìlú tó dàbí pé àwọn akọ́ fún àbáwá ìbò yẹn ok níjọba lọ́gbà kan wáyé sí ìpẹ́tọ́ tó délé kí ló ṣe fún wọn. bàbá Tinubu tó di ọ̀gá rẹ̀ lẹ́yìn ohun ìyẹ̀wò tó ń gbà lọ́ba tó. wọ́n pe àwọn kan ní 10 million boys káwọn tó ń sọ yín náà ni o. 10 million boys yẹn kí ló pàdé 10 million boys yẹn tí ọ̀tẹ́pà bá gbọ́ yọ̀rọ̀ sí kò sọ yìí. tìbọn náà ló bà. pé ọ̀tẹ́pà mọ̀ yín dáadáa. bẹ́ẹ̀ tó jọba tó jọba ti wọ́n mi tí mo sọ yẹ́ wọ́n ti gbọ́dọ̀ tọ́ ni. èmi wọ́n dáadáa. tó nígbà tí tìbọn bá Tinubu fún 10 million ni àwọn mẹ́wàá àwọn sẹ́ẹ̀tì tó ń tẹ̀lé ọba Tinubu àwọn sílọ́ọ̀tì yẹn mẹ́wàá ni wọ́n. ok àbálẹ̀ fún 10 million kódà yìí náà ẹ fi owó láàrin ara yín. wọ́n bó délé Gani gba owó ọkọ̀ fẹ́ mọ yọ káàkiri àti nàìjíríà lọ́wọ́ ọ̀gá àwọn náà fún náà ọ̀rẹ́ di wàhálà. nígbà tó dé stage kan ó split Abdulrasaq Arógundádé àti Big Fish. ó gbé Abdulrasaq Arógundádé ó gbé Ṣómólú ó gbé Big Fish yẹn adé ó gbé wọn lọ sí Òṣòdì sọ̀rọ̀ láti pín mọ́lẹ̀ communication. nígbà tí wọ́n dá alọ́ọ̀sì ní onígbàgbà yẹn ọ́fíìsì ní olókùn lọ́la ọ́fíìsì ibẹ̀ náà ti issue àwọn àdìgà ìta gbàǹgbà yẹn ẹ béèrè pé rẹ́kọ̀dù owó dà fún 16 years Gani secretary òun náà ní tẹ́tọ́lá òun náà ní gbà òun náà làwọn ọ́fíìsì ní rẹ́kọ̀dù fún 16 years lákàtì.
ọ́fíìsì ń pa onígàrí ńlá sí kò àti fẹ́nìtì ní ọ̀rọ̀ yẹn tí ò bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọ́fíìsì gàrí ò ní iṣẹ́ kan iṣẹ́ ògàrí ni kí ló ń ṣe ni. gàrí ló lè travel láàrin àwọn tí mo sọ ìyàwó tó láwọn security ènìyàn tó lọ. tó kọ́ mọ́ fi rẹ̀ kọ̀ǹpilẹ̀ ìbò kọ́mọ́ fi fáwé fàlẹ́ o ó yàtọ̀ sí àwọn o. àwọn arógundádé àti àwọn nílẹ̀ra àti rìfọ́ọ̀mù gangan àwọn ní ọ́fíìsì gidi sí o ẹni tó máa ń tẹ̀lé ká àwọn tó ń tẹ̀lé ká ní sí ká tó ti tẹ́lá láti fún wọn ni o ní ọdún bá ti ti wọn fún wọn wọn mọ̀ pé náà sọ òótọ́ rọ̀ ni ṣé nípa tó ń tẹ̀lé yẹn david nani wọn ọmọ àná ni wọn lọ́fíìsì àwọn dà ìyá kan wà tẹ́ ló máa ń mu epo ṣé lè sọ tán. wọ́n pè é ní ìyá sinyan bọ́lá àbí kankan ní gbogbo orúkọ yára ìtawọ́ lọ sí àtúntò yára ń gbá fọ́ọ̀tì. gàdégà àjẹbí yára náà ni yára kúrú báyìí dúdú kò sí àtúntò àlọ́ tí yára rẹ̀ síbẹ̀ gàdégà àjẹbí yára náà ni. àwọn tó ti lọ ní ọ́fíìsì lọ pé nígbà tí ọ́fíìsì ń jẹ́ ọ́fíìsì àwọn akọni tí wọ́n lọ mẹ́ kí ni kàní ṣe fún wọn mọ́ọ̀nù kan wà wọ́n pè ní kọ́láṣayé ọmọ ìyá wọn ni nígbà tí wọ́n lọ sí ọ́fíìsì ńgbà náà ọ́fíìsì lè bá gbòòrò wọ́n sì tutù tó má sì tutù o tó má sì tutù yìí o ẹni tó bá gbó tutù yẹn o ẹ̀mí yóò lọ sí o kó lárúkọ ayé ló máa gbé ẹ̀gbọ́n yẹn gbé tutù yẹn ìyá kékeré ló ṣẹlẹ̀ nígbà nígbà níjọ́ lọ ẹ̀gbọ́n yẹn bá jà yẹn lọ torí pé wọ́n ti yókù ìgbà yẹn bá wọ́n ṣe mítì a máa ń gbé sí àkàkalẹ̀ àwọn àpòtò ayé lórí abínísì rántí kọ́lá ló sáyé yẹn ẹ̀bẹ̀ lọ́ọ̀gà nígbà tó mú ilé àwọn ayé mọ́lẹ̀ kò débẹ̀ ni. kábíyèsí. ayé ìbọ̀wọ́ yẹn ló ń jẹ kò débẹ̀ ni. mo tẹ́lẹ̀ síwájú pé àti adé bí símọ̀ sọ yìí ẹrù gàdí náà kọ́tọ́ ń kọ́tọ́ kọ́tọ́ àtàwọn ọlọ́pàá tó ní sango. wọ́n táwọn padà wọ́n rí fọ́tò gàdí mọ́tò wọ́n àrẹ sàn méjì wọ́n ń kó wọn sí polisi sàn. àlọ́ tó polisi sàn yẹn ní bọ̀dá mú dàgẹ́ bọ̀dá adé tó ń pè ní fìṣẹ́ lòun escape àwọn ọlọ́pàá lé wọn títí wọ́n sàkóńdà àdìmọ́ wọn escape lóògùn yẹn náà ni o ibẹ̀ náà ti fún ní big fish escape lóògùn ti big fish lè ní. bọ̀dá mú dàgẹ́ ó lọ 14 years lẹ́wọ̀n kó tó dé ìyàwó kú ọmọ kú kò sí nǹkan fún wọn. ìgbà tó fi dé gàdí ti di bílíọ̀nìyà ó ti gbó lọ́wọ́ gbogbo àwọn gọ́ọ̀mù sílẹ̀ Yorùbá káàkiri ó ti ká bọ́ lọ́wọ́ lóṣù ìsìn kó wá fún gbà lówó kó fún mọ́tò kó tẹ́lẹ̀ yẹn náà mọ́ lọ láti tó dà ohun sábẹ́ ọ̀sọ́ di bọ̀ yìí. níyẹn gàdí náà so ọ̀rọ̀ gàdí ó pọ̀ gan ní gàdí tá à ń sọ yìí tá à ń sọ kankan yìí náà ṣèbí nígbà tí ó wà sí sálámù ṣèbí tẹ́bí yìí bàjẹ́ ni ó jáde kó wá sọ. nígbà tá a fẹ́ pé abẹ́ṣe 1 year anniversary ẹgbẹ́ ọmọ Yorùbá ní South Africa ní Pretoria gàdí dẹ̀ ní àwọn ọ̀gá wọn gbà ẹ̀ àwọn tó síwájú ẹgbẹ́ wọn wọ́n ní a ní láti invite àwọn èèyàn mẹ́ta èmi wọn invite ọ̀gá tèmi wọ́n ń ta lọ gbọ́n ní Canada tó ti kọ́ bá àwọn gà Canada sí ni a lè pé ọ̀gá tẹ̀lé kó máa wá ó wá lóòótọ́ ìgbà yẹn bàbá máa ló wà ní Nàìjíríà àbájá tó sára ìgbà náà ọ̀nà wà bẹ́ẹ̀. láti bẹ̀rẹ̀ bí wọ́n dá kí wọ́n ṣe láńdà kò sí máa sọ lórí abẹ́ tí wọ́n wá ṣe. ṣùgbọ́n wà tí máa fẹ́ bàbá kápítà bí kan lóko máa ní òfìsẹ́ sùn ó ní sàrámì àrùn káàkiri gbogbo Áfíríkà nígbà. òfìsẹ́ máa kápítà lóko máa yẹn ó ní òfìsẹ́ sùn wọ́n tó máa ń wá ní kí ni gàdí wá ṣe èmi àná wá síbẹ̀. nígbà tó wá tó lóun bẹ́ẹ̀ lọ́wọ́ òun wá síbẹ̀ dé fún ìyàwó ẹ̀ ní kòlísọ́mù tẹ̀ ìjọ ẹ̀mí lọ sí kàtà wọ́n ní àwọn ẹ̀mí wà ní kòlísọ́mù tẹ̀ ní ọbẹ̀ ṣe bẹ́ẹ̀ dé òun àti sínú pẹ̀lú wá dọ́rọ̀ lọ́wọ́ àbúrámúsí ọkọ̀tọ̀ wá wọ́n lọ bá wọ́n ṣe bí kìlọ̀ fún láìka ní kúrò pé ọ̀n tó ń bá ń bá ọ̀rọ̀ ẹ̀ tó bá wà ní ìkèjì pé ọ̀nà ìgbà mo fún ní àìkà ní kọ́lọ̀ fún inú ilé kọ́lọ̀ fún ní àìkà ní ọ̀wádà. èmi lè fi láti mi lọ́pàá láti mi lójú ẹ̀ yẹ àti bẹ́ẹ̀ èmi ti rí mọ́ nígbà tí mo bá gbọ́ gbogbo àwọn ọ̀dọ́ náà ọbẹ̀ ṣe láti tó gègé dé ojúlẹ̀gbọ̀n ègbé ti ọmọ Yorùbá ọbẹ̀ ṣe láti ègbé ti ọmọ Yorùbá ìfẹ́ ọmọ Yorùbá ìmọ̀ ìṣòwò eléyìí ṣe ní ìmọ̀ tẹ̀lé ìdí ni táwọn àbúrẹ́lájà arúgbẹ́ni táwọn mẹ́pàá lẹ́yìn. kí lẹ lè sọ nípa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bó lóye Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe dọ́wọ́ ẹ̀ sà. ẹ ṣe bàbá jẹ́rí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà yẹn lọ́hùn tí bàbá àpọ́ìntẹ̀ àti Ààrẹ Ọ̀nà Kakanfò oríṣiríṣi pẹtíṣàn ló jáde against Gani lọ́tún lọ́sìn ní pẹtíṣàn tó wọ́n sọ̀rọ̀ bàbá aláàfin pẹtíṣàn pọ̀ gan ògbà tó yá bàbá aláàfin yẹn wò fún ní oyè mọ́ Gani lọ gbé oríṣiríṣi àwọn èèyàn bẹ bàbá aláàfin bàbá Lámídì Àná ẹ̀bẹ̀ pọ̀ sẹ́dẹ̀ pé wọ́n ní kí ọba bá dọ́ba wọn máa fi rúkẹ̀rẹ̀ máa fi yọ̀ sí àwọn kò sí bó ti lè rí ọba náà rẹ̀ ṣẹ́tọ̀ ọba ẹgbẹ́ rẹ̀ àwọn èèyàn kan sì wà nínú ayé pé wọn ò lè dọ́dọ̀ ọba náà bẹ ọba padà ọba tó kò sí lè bínú tó padà diwọ́lẹ̀ fún un pé ọlá tí ní o tí ọba sí ẹ̀bẹ̀ tó pọ̀ wọn ò ní fúlàrọ̀ kan gùn mọ́ pẹ́sì náà pọ̀ lẹ́pẹ́tẹ̀ tí ò sí ká ọba láti tẹ̀ bójú wọ́n lẹ̀ fún ní oyè yẹn oyè tó wá fún ẹ iṣẹ́ kó wá lo ìyẹn kó fi fẹ́ ọmọ Yorùbá ó lọ́wọ́ láti gbọ́ wa ó fi fẹ́ wa ní ìlú ẹ̀ṣẹ̀ yẹn máa ń ṣe nǹkan tó lé lọ́wọ́ èmi ò rí bò orí mi tí mo fẹ́ bàbá mi ìgbódò àwọn kìlì kan gbòórí àgbẹ̀ fẹ́ sókè báyìí ṣùgbọ́n nínú ìṣesí nínú wàrà pé eléyìí dúró tán fún ọmọ Yorùbá ni Gani ò dúró tán ọtún bá bí mi dé gbàkejì Gani ni
bàbá yẹn wọ́n ti wá pé ó fẹ́ tíráàpù kó ti lọ wá lọ tíráàpù kó lọ bọ̀ kó tó lọ ìjọ náà lọ bàbá yẹn náà òun ti léèsì ẹ̀yìn kò sáyé tó máa dé òun á bọ̀ fún yẹn bàbá yẹn lọ ó lásán kò dé o lẹ́nu Gani sọ pé ọdún bàálù mi kalẹ̀ ni tí o bá dalẹ̀ kò ní lásán kò tó so Gani ti fẹ́ orí ilé wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ nígbà wà ní kò lè yẹn yẹn àwọn sọ́bì sí nígbà àwọn ti wá bẹ láti 97 àdúrà mẹ́ kábíyèsí àwọn tó wà ní àgbàdo yẹn òbí sàwọlé gan gbogbo ẹ̀ nígbà táwọn tí ó káwọ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì ní wúlọ́bì òyìnbó mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn wọ́n pe aráàmì ẹni aráàmì hàn lóyìnbó mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ kíríkì lálọ́ bẹ́ẹ̀ mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn kò sí wọn àwọn tó sọ yẹn sí bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ ń gbà yẹn àwọn ìṣẹ̀lẹ̀ ìyá àdàbà mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn káàkiri mílíọ̀nù ló wà bẹ́ẹ̀ nu wọn wọ́n sí bẹ́ẹ̀ abúlé àdúgbò náà ń kọ́lé sí èmi ọba abúlé àdúgbò nílẹ̀ mẹ́ gbẹ̀yìn kí ló ti fún abúlé àdúgbò wà ìjẹ́jú ọba náà ni kò sí ọba kankan lẹ́yìn ọba tọ́jú Gani lójú tó gbọ́dọ̀ fún ẹ ní oyè ààrẹ ọ̀dọ̀ kan ọ̀yọ́ ti jẹ́ nígbà pé oyè tó ń jẹ ìjọba ó ju àwọn bàbá lọ oyè owó ìjọba lọ oyè wà lóẹ̀ kódà àwọn ọba ẹ̀kọ́ àwọn ọba onímọ̀ṣe àti náà kankan bẹ́ẹ̀ àwọn ọba sọ̀rọ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọba ẹ̀kọ́ sójú sójú lóye ó fún ẹ bá ọba kò jẹ́ lójú so by this àwọn tó sì ń tẹ̀lé Gani kúkú sí ni wọn máa ń wọ̀ tó máa ṣe bí tiwọn tó máa ṣe bí tiwọn tí wọ́n pariwo ìgbà tó máa ń jẹba kò sí ti jẹba lẹ́yìn wa ìgbà tó ń pè ní ìgbà lẹ́yìn àbáyé sọ́kùtì sọ́kùtì ìgbà ìgbà òsì pé ìgbà tó ń pè ní ìgbà òsì oúnjẹ ìgbà máa àdáṣe kòlókò mọ́kò ti jẹ ìyẹn ló pẹ́ jẹ́. so by this bàbá Èkìtì ọ̀rọ̀ Gani obìnrin ni Gani ìsọkùnrin obìnrin tẹ́gbẹ́ náà ni tó bá ń gbà lọ́wọ́ Gani yọ jàdánù ni. olórí ogun. ìjọ tí mo tún respect olóyè jù láyé pé no ẹni yìí ẹni ọlọ́mọ afẹ́ ọlọ́mọ yàn ẹni ọlọ́mọ afẹ́ ọlọ́mọ yàn ṣé ẹgbẹ́ pọ́pọ́nà ìgbò láti ní ìdíwọ́ 1 million years ọlọ́run ti ń fẹ́. kábíyèsí. nígbà tí wọ́n lọ ká Ìgbòho mọ́lé mo fi ọlọ́mọ àbúrà báyìí pọ̀ tó yẹn tó bá gbélé Gani náà bá lọ ọwọ́ náà fi mú gbìn ni. ọwọ́ náà fi mú ìgbín. tó bá gbélé Gani náà lọ wọ́n ti pọ̀ tó yẹn wà láì wọ́n náà fi mú gbìn ni. ẹgbẹ́ bàbá àdúrà ọlọ́run ayé jàkọ́. àwọn èèyàn lọ́sọ̀ Gani tí mo ṣe wà Gani ò ní Gani ìyá àti nọ́ọ̀tì. àwọn tá à ń tẹ̀lé tá à ń jà fún níbí tá à ń jà fún lọ́kùnrin tá à ń jà fún lọ́sì ìlànà Gani dèèyàn. Who is Gani? Gani tajọ wọn múlẹ̀ láti musi tajọ sílẹ̀ lámújàdù tajọ wọn múlẹ̀ láti musi tajọ wọn múlẹ̀ dé Sango. Gani tó lè bọ́ wà sọ́wọ́ tó wá sọ́kọ́lù. ẹ ṣé bàbá mi bẹ́ẹ̀ ni bàbá ẹ ṣé bàbá máa gbowó dátà mi lọ́wọ́ yín o. ọ̀dà kò sí wàhálà. ok bàbá ẹ ṣé. náà parọ́ mọ́ mi ni ọmọ yẹn sọ̀rọ̀ mọ́ mi rí ọmọ ọdún mélòó ni àwọn tó ṣojú èrè àwọn tó ń jọ lórí ó dé èèyàn méjì tó jẹ́ pé ó wà ní incident ọ̀wọ̀ ìyẹ tó ṣojú wọn tí ì ṣe pé wọ́n fi pàtàn fún wọn tí ì ṣe pé wọ́n ṣe kíni wọ́n fi pa ìtàn fún wọn tó ṣojú wọn pé orí ló kó àwọn yọ orí ló kó wọn yọ má pẹ́ gan ẹni tọ́lọ́run ọba mi bá ti yàn má lára ẹni tọ́lọ́run ọba mi bá ti wà lẹ́yìn ẹ̀. mo jẹ́ ń tú bàbá mi mo wà lórí ètò àwọn kan sọ wípé incident ọ̀wọ̀ yẹ pé ẹ̀ sí ń bẹ̀ mo níṣẹ́ lóòótọ́ ni. bí ni ẹjọ́ náà ti bá parọ́ kí ni mo fẹ́ gbà ó sì kọ́ mo fẹ́ gbà sí ti bá parọ́ kí ni mo fẹ́ gbà sí mo wà ń bẹ́ àwọ̀ sí díẹ̀. bàbá kan náà mo jẹ bàbá kan sọ̀rọ̀ tán sí ni ó ní kì í ṣe pé Gani sá ó ló ń sunkún bí ọmọ kékeré ni. ó sá lọ ni torí tó bá yẹ kó dúró tì wá lọ́jọ́ yẹn àyíká tó yẹ kí mi yé ti ara kan tí mo fi yé tiẹ̀ nìyẹn o nǹkan méjì péré ni mo fi yé tiẹ̀ ọjọ́ yẹn tó bá dúró ọ̀rẹ́ mi Adékòǹgò tó kú kò ní lọ. Adékòǹgò ọ̀rẹ́ yín tó kú kò ní lọ. kò ní kú o a lè dúró àwọn ẹni tí ìkọ́ba tó ṣe ń jagboro tá a bá gbé lọ sọ́sítà a lè tọ́jú ó sá lọ ni. báwo ni mo ṣe mọ àwọn dítẹ̀ owó sọ fún yín tí mi bá sí bẹ́ẹ̀ ṣebí ẹgbọ́n lé àná níbi sọ̀rọ̀ ìkànnì lára àwọn ènìyàn wa tó jẹ́ akọni nínú OPC nígbà yẹn tó ń sọ̀rọ̀ wípé tó sọ pé kì í ṣe ọmọ Yorùbá ní Gani Adams pé Ìgbò ni bàbá ẹ̀ pé bàbá ẹ̀ dá ẹ̀ náà ó níbi tí ì details lọ dáadáa ni ó náà fún mi ní full details àpèyìn níbẹ̀ ẹ̀ lánàá ó náà fún wa ní full details mo ní evidence tó pọ̀ dáadáa tí ẹ̀ bá tó pé mi ò sí níbi bẹ̀ mo wà bẹ̀ because I'm a critical OPC nígbà yẹn ní ẹ̀yìn Gani Adams
mo lè dárúkọ àwọn kọ́ndínétọ̀ wa lóríṣiríṣi ẹ wo bàbá wa Ọláìfà Arógun abọ́rẹ̀ ní bóyá òǹdó lòdù àbí kankan ní sònù wọn kí lórúkọ ẹ bàbá wa ọ̀bẹ̀lẹ̀ tó jẹ́ sífù ọ̀bẹ̀lẹ̀ báyìí alájì la máa ń pè alájì òǹdó hospital road ó ga gidi máa yẹn ga gan tó sì gbọ́n lẹ̀ ó iṣẹ́ gidi ló ń ṣe nígbà yẹn ó wà lára wa náà ṣùgbọ́n wọn bá wa lọ sí Ọ̀wọ̀ bọ́ mi ò kàn lè máa dárúkọ pé ìyàwó èèyàn báyìí ló tẹ̀lé wa lọ sí Ọ̀wọ̀ ṣé ń gbọ́ mi tó bá tọ́jú ẹni iṣu kì í ṣòro ilẹ̀ tó bá tọ́jú ẹni iṣu òkú ẹ̀ kì í ṣòro rí ni bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn I was there bó ṣe ń ṣe bí ìgbà tí ṣẹlẹ̀ bí bó ṣe sábà àmì ìtẹ̀wọ́ mi tó kẹsàn-án tó rí kan sí ọ̀gbẹ́ ẹni tíjà bá ti dé kò sẹ́ oníkàlù kò sá ó jápa ni ojú mi ló sá lọ ni kúrò ní Ọ̀wọ̀ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni da òjòjò bọ́ bá everybody ìgbà tó ti sá tó lórí ogun bá ti lè ságun àwọn ọmọ èèyàn á sá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn láì kó dúró lọ́jọ́ yẹn nígbà tí mo ní àádùn yẹn àwọn èèyàn bá lábẹ́ jù but everybody sá wọn torí wọn fi bẹ̀ òun ló fi kú síbi bẹ̀ ọlọ́kọ́ bá mi fi ọ̀run kẹ́ Congo I was there ẹni máa yẹ tó wá tó sọ̀rọ̀ lánàá yẹn ó tún jẹ́ OPC tó jẹ́ pé hospital road gan lòun náà ti lè sóònù ẹ̀ lórí ní fún dìtẹ̀ pé ẹran ni bàbá ẹ̀ dà tó dà wá sí Arigidi tó jalè ẹni orí bàbá ẹ̀ ó ló da ẹran ó ló wá kó ẹran lẹ́ran ó náà àwọn ẹ̀ wá sọ pé ìgbà tó wá wẹ̀rẹ̀ ṣe kó wọ́n mọ́ra wọn sọ pé ẹni báyìí ló gba ẹbí báyìí mo tẹ̀sí gbàgbé orúkọ tó pé bàbá ẹ̀ lánàá pé òun ló gba ẹbí báyìí ó ní ìgbà tó wá da ẹran kọjá nígbà yẹn tó sọ pé tó bá ti débi wọ́n máa pa ni ó lòun dé Arigidi tó sọ pé wọ́n sọ pé òtí kẹ́rẹ́ lẹ́ran òpé tó bá ti padà débi báyìí o wọ́n pa ẹ́ ni o bẹ́ẹ̀ ni ó ní òun bàbá ẹ̀ ló fi dúró sí Arigidi pé Fúlàní gangan ni Gani Adams ni bàbá tó bí so ó ní ìgbà tó wá dó sí ṣé kàrẹ́ ni Arigidi ló wà lọ bá ọba ó wà máa pẹ́ ẹranjú kó fún ọwọ́ ẹran ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ fún ẹ̀ṣin ẹ̀ kó fún un ní àyè kó òun dúró sí ìlú yìí kò lè bá bẹ́ẹ̀ padà wọ́n máa pẹ́ ni so ìgbà tó wà fún ní àyè ni bàbá ẹ̀ wá fẹ́ ẹni tó wá fẹ́ obìnrin ní Arigidi tí obìnrin yẹn wá bí bàbá ẹ̀ Arigidi ni wọ́n bí bàbá ẹ̀ sí so bàbá ẹ̀ wá fẹ́ ìyá ó tó wá lọ́kọ ńbẹ ó tó wá ní ìyàwó ńbẹ bàbá ẹ̀ ó wá fẹ́ ìyá ẹ̀ ní Arigidi ọmọ Arigidi náà ní ìyá ẹ̀ tó ṣe wá bí Gani Adams wọ́n jẹ́ kó yé wa lánàá pé kò sí bó ṣe lè jà fún ìran Yorùbá torí pé ọmọ àlè ni ọmọ àlè lè ṣe ọmọ àlè lórí ìwà ọmọ àlè gidi ni tẹ́ bá tó mọ olóyè májà tó láì gbóhùn ṣá ẹ kọ̀ọ̀kan Fúlàní ẹ rí i pé ìtara ọmọ Yorùbá wà lára ẹ̀ bí yàrá jẹ Yorùbá ó fẹ́ lè máa sun ẹkún ó lè ọ̀pọ̀ ẹ̀kọ́ á ní ìtara èrì gan pé eléyìí ní ìtara ṣùgbọ́n ẹni tó jẹ́ pé kì í jẹ́ Yorùbá tó sẹ́yìn Yorùbá lára ẹ̀ tó kàn fi Yorùbá pa owó ó kàn fi wá pa owó lè kó lè kàn ṣé àmọ́ ìgbé ààrẹ ọ̀nà kakanfò tó fi jẹ́ yìí wọ́n tún sọ̀rọ̀ débẹ̀ lánàá bẹ́ẹ̀ni nínú mo ṣe rìkọ́dì yẹn mo sẹ́ẹ̀dẹ̀ sí yín bó ti gbé àmọ́ ti ó lè àwọn olùkọ́ lórí ẹ̀mọ́ tààtọ̀ òótọ́ ọ̀rọ̀ tí mi bá jẹ́ OPC mo bá tí mo rí mi ò lè rí ókè wọ́n ní ẹni ọmọ kan ló fẹ́ jẹ oyè ààrẹ ọ̀nà kakanfò yẹn which is láti ọgbà ilé máa ní wọ́n dárúkọ orúkọ ẹ̀ ó ti náwó ti nára wọ́n ní Àtíkù ló fi Gani Adams jẹ́ ààrẹ ọ̀nà kakanfò bàbá ẹ̀ Fúlàní ẹni tó tún fi jẹ́ ààrẹ ọ̀nà kakanfò Fúlàní torí pé Àtíkù ló lọ bá bàbá wa Ọ̀yọ́ Aláàfin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ pé bàbá ẹ̀ ti náwó pé àkànfò sí ààrẹ ọ̀nà kakanfò wọ́n ṣe ní kàn gbé fún Gani Adams nìyẹn ẹ̀rí ìran Fúlàní ni ìran Fúlàní Àtíkù náà Fúlàní ni tẹ́ bá mọ̀ political Fúlàní bó tilẹ̀ jẹ́ kó fẹ́ ọmọ Yorùbá ó fẹ́ ọmọ Iléṣàbí kan but àwọn Fúlàní ni so kò sí bó ṣe lè ṣe kò lè ẹ́ bàjá mo sọ fún yín pé we are so disappointed on him a ní ìjákulẹ̀ lórí Gani Adams torí tí a bá ní ìjákulẹ̀ iṣẹ́ rí ọ̀rọ̀ rẹ̀ kò yẹ kó pọ̀tẹ́ sọ̀rọ̀ jáde rárá kò yẹ kó kó rọra tó bá ìpamọ́ ni torí because oyè tó jẹ́ oyè jagunjagun ni ṣé bí ni olóyè kó sì wà ní ipa ibi tí olóyè mẹ́ta sábà Ìgbòho ṣàtó ṣe yìí ṣé kò yẹ kó máa ṣe kì í ṣe kó owó kì í ṣe orúkọ ló ń gbà olóyè mẹ́ta sábà Ìgbòho ṣà ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ni síbẹ̀ mi sọ fún yín wípé tí mo gbọ́ orúkọ mẹ́ta sábà lọ́dà àpamọ́ okay I want to follow him mo ní mo rò wípé ẹni tí màá kàn sí fọlọ́wọ́ ni bíi ti Gani Adams tí ó ń wó orúkọ tó ń wówó torí gbàdá Gani Adams kò ní kankan it doesn't have anything ọ̀rọ̀ òbí tìlú mi dá àbọ̀lódà lọ́dún mi bọ̀gà tí mo débẹ̀ tí mo rí bàbá yẹn mọ́ òbí máa ní kí ló wà wá tó fi wọgbó kí ló wà wá tó fi ìjà fún ọmọ Yorùbá because tí ènìyàn bá nínú nǹkan tó lè má jà sílá Ìgbòho ṣá ní kò yẹ kó tún jà fún èèyàn kankan ó yẹ kó má jà fún orí àtàwọn ọmọ ìlú. mo gbé yẹn mo rò ó títí ẹ̀mí kan wá sọ́kàn mi pé lẹ́sà sọ mi pé wọ́n fẹ́ pa 1 million ọmọ Yorùbá wọn ò lè pa olóyè májà sọ́lá wọn ò lè rí pa wọn ò tẹ̀ ní pa wọn ìgbẹ́jọ́ ẹ̀ ó wá fi gbogbo dúkìá tó ní sílẹ̀ ó gbà fún ọmọ Yorùbá ẹ̀ mọ̀ pé lè ní ẹ̀jẹ̀ Yorùbá lára ó yàtọ̀ sẹ́ni tí ò ní ẹ̀jẹ̀ Yorùbá lára ó lànà ọmọ Yorùbá ìdàkẹ́ bẹ́ẹ̀ lọ́yàn yàn jẹ́ ṣùgbọ́n bí ìgbàlára ti bá kó èèyàn 1 million lọ sí ibì kan tí bí náírà rẹ̀ bá kú ibì kan ẹgbẹ́ kò ní sọ̀rọ̀. Network.
network. bó ṣe ní nìyẹn bàbá mi. ẹ ṣe bàbá mi network ẹnìkan ló pè mí ni. ok ẹ ṣe ẹ lọ dákọ yìí ẹ ti gbọ́ àti dá òtítọ́ mọ̀ àti dá irọ́ mọ̀ pé ẹni interview tí Gani bá grant náà tó bá ń sọ̀rọ̀ bó bá sọ̀rọ̀ ọgọ́rùn-ún agbára káká ní kẹ́ fi gba ìdajì bọ́ nínú ẹ̀ pé òótọ́ ni ó tó ṣẹlẹ̀ lọ́wọ́ òun dì náà yẹ àwọn tó wà lọ́wọ́ níbi tó ti ń pamọ́ bí ẹni pẹ́ná tí Gani gan sá tó ń sunkún bí ọmọ kékeré òun lẹ ti ń gbọ́ yìí kí ló wá fa àṣírí eléyìí táṣírí fi ń tú nítorí pé Gani ń bá ọlọ́run lára sẹ́yìn hello bàbá mi. kò ní bàjẹ́ fún yín ṣe rí láti ọjọ́ tó ti bí mi sí ayé tí ẹ bá béèrè ìtàn mi ọ̀rọ̀ kan bá ti bẹ̀rẹ̀ tí n bá ti ṣàlàyé kan fún yín pé báyìí ni ẹ gbà bẹ́ẹ̀. ṣe é gbọ́ mi bàbá mi. mo gbọ́. mi ò parọ́ rí mi ò mú kankan rí kan rí mi ò nígbà tí mo wà ní kékeré àtìgbà tí mo ti dàgbà tí mo ṣe dúró yìí mi ò rí traces pé mo mú kan rí kan àbí pé mo parọ́ mọ̀yàn àbí pé mo parọ́ mi ò ń parọ́ mọ̀yàn tẹ́ bá ti gbọ́ tí bàbá tẹ̀lé ní family mi tẹ́ bá ti fẹ́ máa ẹ̀jẹ̀ kó budé á sòótọ́ mo gbàgbé pé kí n sòótọ́ kí n wà kí n dàda kí n wà láàyè lọ. ẹ ṣé bàbá mi. ẹ lọ bèrè nǹkan mi ní gbogbo orúkọ tí wọ́n mọ̀ mí sí nígbà yẹn ni Ògùn Ara orúkọ tí mo jẹ́ ní Pápáládé. Anybody pé ìlú tí mo dúró yìí everybody knows everything about me. mi ò ń bá yàn ń parọ́ owó tí mo fẹ́ mọ̀ mí gbogbo anybody tí wọ́n mọ̀ mí lórílẹ̀ ẹgbẹ́ yìí gbogbo yàn ń parọ́ yẹn you can count it out of me. so bó ṣe ṣe ní ó wà ń bẹ̀ ní ọjọ́ tí kìnìyàn ṣẹlẹ̀ yàrá nǹkan tó bí mi nínú sí Gani Adams ni wípé kò dúró tó bá yẹ kó dúró ní tí ò sá lọ ni àwọn mọ́tò àwọn èèyàn tó kù yẹn ọba máa kú. wọ́n bá ogun mọ́tò wọ́n bá mọ́tò jẹ́ wọ́n tó mọ́tò wọ́n ṣe gbẹ mo náà ní tó yẹ pé kìnìyàn ló sọ di headline nàìjíríà ní àwọn tó kú mo tó kú ibi àwọn èèyàn tó kú ní Ọ̀wọ̀ nílùú Ọ̀wọ̀ lọ́jọ́ yẹn more than 150 ẹ̀yin gan fúnra yẹn gbéra lọ sí Ọ̀wọ̀ náà everybody can go there kí làwọn fi parọ́ fífi ẹ parọ́ ọmọ torí pé tábà lówó ni ṣé ẹ fún mi lówó mi. nara o. 50 naira lókè ní owó tán ná ṣé ẹ fún mi rí. rárá àfi tí bá tún máa gbà lọ́wọ́. God bless you tó ok how to like kí ni mo fẹ́ parọ́ fún ẹ ń báyìí wá parọ́ yẹn máa wá ní mílíọ̀nù àbí àbẹ̀yàn fún mi ní owó. bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n sọ pé mo tún parọ́ yẹn ó tún bí mi nínú gan bọ̀ tẹ́mi ò mọ̀ kàtó mọ́ bẹ́ẹ̀. gbòṣùbàrẹ́ mo sọ lórí ọ̀pẹ ẹni ò lè parọ́. ẹ mọ̀ pé mo sọ tí ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkùnkùn ẹ̀ kì í ṣòro orí fún yàn wọ́n sọ rẹ́fúrẹ́ pé èmi tí mo wà ń bì yìí mo yaṣọ kúrò ńbẹ̀ ni. kábíyèsí. Ọlọ́run bá gbọ́ mo yaṣọ mo sá lọ síbi bẹ̀ ọ̀gá mi sọ fún mi pé sójú ọmọ wọ̀ ó ní ìjọ tí mo ṣe mọ bẹ̀ ó ní bẹ́ẹ̀. Hey, network again. Hello. Kò ṣe gbé. Network. Fèyí kọ́gbọ́n o, ọmọ mi. Gbogbo tá à ń sọ yìí. Ká lè dá òtítọ́ mọ̀. Ká lè yọ irọ́ kúrò nínú òtítọ́. Ká lè yọ kàńtẹ́ kàńdá ní àbí tàńdá kúrò nínú ìrẹsì. Ká lè dá irọ́ mọ̀. Mo ní tó bá ṣe ń tábìlì fún Gani tẹ́ bá wà ń bẹ̀ ẹ gbà pé ìdajì ohun tí Gani bá sọ irọ́ ló wà ń bẹ̀. Bóyá ìbá má kàbùkù gbogbo tó ń kàn yìí tí ò bá lára Sunday Igboho. Bóyá ìbá má kàbùkù tó ń kàn lọ́wọ́lọ́wọ́. Bóyá tí ìbá má rí tí ò bá wá rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá òun. Sunday yìí ṣe titi ẹ̀ olùjẹ́ tó lọ́rọ̀ ọba mìíràn ni Gani wá kọsẹ̀ ó wá rí ìbínú Ọlọ́run látara Sunday Igboho. Èyí tó yẹ kó fi rí ìyọ́nú Ọlọ́run látara Sunday Igboho ìbínú Ọlọ́run ni Gani rí lára Sunday Igboho. Olẹ́bírí gbogbo ènìyàn jáde síta wọ́n ń tó àṣírí ẹ̀ ó dé èèyàn mẹ́ta tó pè mí tó wà lọ́wọ́ nígbà tí sídẹ̀ẹ́dì yẹn ṣẹlẹ̀ bàbá kan pè mí pé irọ́ tó pamọ́ bàbá Fẹ́dí Fáṣíhùn nígbà tó jókòó tán ló jẹ́ kí gbogbo àwọn ènìyàn wọ́ tẹ̀lé lọ pé ọmọ yìí sọ òdodo ọ̀rọ̀ láàrin pé bàbá yìí ṣe òṣèlú kò dẹ̀ sọ fún wọn láì mọ̀ pé bàbá yìí ò gbá anything lọ́wọ́ olóṣèlú pé ẹ̀sùn tó fi kan bàbá Fẹ́dí Fáṣíhùn òun gan ni Gani wá jókòó tì ṣé ẹni tẹ́ bá gbọ́ pé Gani fi kún lé èèyàn kiri nílẹ̀ Yorùbá kò jẹ́ tuntun o àwọn ọmọ yẹn pè mí o wọn àdẹ̀ lè rí èmi pa ìgbà náà máa ń pa wọn yìí pàwọ́ wọn àyín pàwọ́ tí wọ́n bá ní pé Fúlàní nípa ó gbẹ̀mí ọmọ Yorùbá ẹ wá ń wá ẹni tẹ́ máa ké sí ẹ̀rí ẹ wá jẹ́ Gani ṣé Gani gan ẹ̀mí ọmọ Yorùbá tó ti bọ́ lọ́wọ́ Gani gan ṣé ó lóun kà ní ṣé kò tuntun Fúlàní lọ. òun la fi ní pé ìka tó bá tọ́ símú la fi ń romú Yorùbá ti dá òtítọ́ mọ̀ ẹ gbọ́ bàbá yìí ti sọ̀rọ̀ nípa Rasak Arugundade àtàwọn kọ̀ọ̀kan dárúkọ Ọ̀tẹ́bà ìkejì náà sọ̀rọ̀ nípa Rasak Arugundade àwọn ọmọ ọkọ nìyẹn tí Gani jojú wọn ìyá ṣe ní ọbọ́lá ìyẹn mọ́ ìyá ṣe ní ọbọ́lá dáadáa ló jẹ́ kí n tún béèrè ìyá ṣe ní ọbọ́lá ẹ̀dá lẹ́nìí wọ́n ní Gani jojú gbogbo wọn ni ó ń fojú olóore gungi ni we must not allow Gani kò tẹ́ ẹ lè ṣe wàá kan sọ́lọ́rọ̀ ni kó má pa Sunday Igboho bí wọ́n ṣe pa bàbá Fẹ́dí Fáṣíhùn we the Yoruba of nowadays will not allow Gani to succeed on that
ẹ ti dá òtítọ́ mọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tí Gani bá ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ wípé kì í ṣara wa o and I repeat it today oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè security ni o bí ìgbà tẹ bá kọ́lé tẹ fi security tẹ gba èèyàn sí ẹnu géètì yín gbogbo ẹni tó bá ti di kọ́lé tó fi security house ń bẹ̀ ẹ máa kọ́ sí látòní lọ pé ilé Ààrẹ Ọ̀nà Kakanfò torí ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní ilẹ̀ kóòtù òjìrè pa Ààrẹ Ọ̀nà Kakanfò ni so kì í ṣòye gidi ẹ gbọ́ gbogbo àwọn tó náà ṣe OPC lé ní owó ló fi ń fún wọn lóye tán fi ń jọyìn OPC orú àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tá à ń gbọ́ nípa Gani àwọn yẹn ò lè sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò mọ̀ afẹ́fẹ́ ló wá ń fẹ́ tàwa ń rí fúru adìyẹ ẹ ti gbọ́ o ẹ ti dá irọ́ mọ̀ ọmọ Yorùbá ẹ ti dá òtítọ́ mọ̀ ẹ ti rí ìmọ́lẹ̀ ẹ dẹ̀ ti rí òkú ẹ ti dá ọmọ ọkọ mọ̀ ẹ dẹ̀ ti wá dá ọmọ àlè mọ̀ ẹ ti dá ẹni tó ní ìfẹ́ ìran rẹ̀ lọ́kàn ẹ dẹ̀ ti wá dá ẹni tí ó jẹ́ pé ara wa láti wá ṣe ìran onírànà ní jàǹbá ni mo ní fídíò kan ní o ṣe píṣọ ni màá pọ̀ mọ́lúkà kó sẹ́ndẹ̀ sí mi Gani tó sọ pé kò yẹ kó máa fly drone wọ́n á gbé kámẹ́rà a rí níbi tí àwọn Amẹ́ríkà tó ti lọ sójú ogun tó gbé kámẹ́rà dání Nàìjíríà àmì gan a rí wọn níbi tó ti gbé kámẹ́rà dání tí wọ́n ti ṣe kíni tí wọ́n gbé kámẹ́rà dání. tí wọ́n ti gbé kámẹ́rà dání so ẹja dúró déédéé àti darọ́mọ ojúlówó ọmọ Yorùbá those people are still in love with Gani Adams àwọn tó kó ìfẹ́ ẹ̀ lọ́kàn lánàá nìyẹn o lẹ́ ń gbọ́dọ̀ wọn léni àwọn tó ń defend yẹ lẹ́ ń gbọ́ ẹ o àwọn tó tẹ̀ mú tán jẹ́ kó escape tí kú ọ̀wọ̀ òfin pa kí ni Gani ṣe fún wọn ó fi bó ṣùgbọ́n gbẹ̀yìn náà ni ó sọ wọ́n dọ̀tá tí yín bọ̀ ẹni tó bá létí kó gbọ́n tí bàbá Èkìtì ń sọ fún ọmọ ìjọ pé ká fi láìpẹ́ ní tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká fi ṣàríkọ́gbọ́n pé ọgbọ́n ní ká ẹja kákọ́ pé ẹni tí inú Ọlọ́run bá ń dùn sí ká má jẹ ọ̀tá ẹ̀ torí ní tá a bá ṣe ní kọ̀kọ̀ tí ìbínú Ọlọ́run bá dé gbogbo ẹ̀ ló máa tú síta àṣírí tọ́lọ́run bá mi ń bò ní gẹ́rẹ́ tá a bá ti kọjá àyè wa sí Ọlọ́run lọ́lọ́run ọmọ ìgbé jáde síta kò dẹ̀ sẹ́ni tó lè kọjá àyè ẹ̀ sí Ọlọ́run ṣùgbọ́n ẹni bá ti kọjá àyè ẹ̀ sí àyànfẹ́ Olódùmarè bí oru Sunday ọmọ Adéníyì Adéyẹmí Ìgbòho Òòṣà irú ènìyàn bẹ́ẹ̀ akọsẹ̀ á wá bá ìbínú Ọlọ́run pàdé pé torí mo ti sọ pé ẹ má ṣe ṣe ẹni àmì òróró mi ní ibi ẹ má ṣe fi wọ̀ sí lọ̀ wọ́n Gani jáde síta Àgbàlá Gabriel náà jókòó ó wá ń sọ̀rọ̀ àbùkù kò mọ̀ pé ọ̀rọ̀ àbùkù tóun sọ pé kì í ṣe Sunday Ìgbòho lónìí pé ara òun gangan lòún tà fàálù adára fún ọjọ́ òní tiwa mo tún wí èyí tán láàárọ̀ mo tún padà lọ ilé òní lé yín ọ̀nà òní náà yín o ìní ọjọ́ ajé kájọra jíjẹun ẹ ní kábùkù ẹ ní tẹ́ aṣọ yìí yóò ní fàyà o ẹ ní ṣìwà o wọ́n ní ìwà ó ṣe kókó nínú ayé ọmọ ènìyàn bóbìnrin bá sọ̀wà nù á lóun lórí ọkọ bọ́kùnrin bá sọ̀wà nù á lóun lórí aya ẹja fọwọ́ gba ẹlẹ́dàá wa mú kẹlẹ́dàá wa kó má jẹ́ ká fi wà wa ṣíra wa kó rí inú wa kó má bàtò dé wa jẹ́ bí ti Gani Adams kádẹ̀ máa rántí pé ìwà tá a bá wù léni yóò dìtàn bó dọ̀la torí gbogbo nǹkan tá à ń ṣe léni àwọn kan wà tán mú gègé ìkọ̀wé àti tákàndá dání tí wọ́n ń kọ́ lé ìtàn torí pé gbogbo wa la ó dìtàn a ó dìtàn láyé a ó dìtàn lọ́run gbogbo wa la ó dìtàn ká tó kúrò láyé láti máa dìtàn ìgbà tá a bá tún wá lọ tán wọ́n tún máa sọ ìtàn wa náà ni mo rí tí gómìnà mi lọ kí bàbá kan lé ní bàbá Délé Fásùwà ó ní kí gómìnà má dọ̀bálẹ̀ gómìnà ní ṣé òun tún máa dọ̀ dáadáa ni ó dìtàn bàbá yẹn wà lára àwọn tó fight for the Ekiti state àti ń kọ ìtàn bàbá yẹn kí bàbá yẹn tó kú nìyẹn wọn á ti máa sọ ìtàn bàbá yẹn nìyẹn tí bàbá yẹn bá tún lọ tán wọn á sọ ìtàn ẹ̀ ohun tá a bá ṣe lénìí yóò dìtàn lọ́la èyí tí Gani ṣe ní 1997 up títí dèní tó rò pé kò sẹ́ni tó mọ̀ òun làwọn èèyàn ń tú síta lénìí ẹni bí tí pọ́n máa ń rí balùwẹ̀ ní Gani gbogbo àwọn tẹ́ bá ti rí tó ń tẹ̀lé Gani lẹ́yìn gbogbo àwọn tó fi jẹ oyè Báre Jíròrò eléyìí tó ń pera ẹ̀ ní Báre Jíròrò yẹn wọ́n ní bàbá ẹ̀ ń jí ewúrẹ́ ó máa ń jí ewúrẹ́ ní ọdẹ òmu ní olè ńtọ́sẹ̀ olè lórí àpáta ni wọ́n ti sọ OPC ọdún ṣá bàbá wa Rasak ẹ̀dìdé New Era Reform àti bàbá Fẹ́dúfà Ṣeun OPC ẹ̀dìdé kẹ́ẹ̀jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin olè People's Confusion adára fún ọjọ́ òní tiwa remain blessed all of you ilẹ̀ Yorùbá ò ní gbóná o ara ó tù wá mo dẹ̀ tún kí àwọn tó ṣe kó jáde pé a kó oríire títí wọn a ní lérò ẹ̀ mọ́ o ṣùgbọ́n ẹja múra o àbúrò nìkan wa ẹ ṣé.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.